ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Kì í ṣe pé Yorùbá ọgbọ́n orí ìjẹkújẹ ká máa ṣe gbẹ́kùgbẹ́kù kiri. Ṣebí ọdún pọ̀pọ̀ bá pọ̀pọ̀ wọn wà ní nígbà tí wọ́n sọ pé kí téèyàn bá máa rẹ́jísítà kọ́mpìnì kò gbọ́dọ̀ fi àgbájì kan sí. Irú rọ́bìṣì wo nìyẹn? Gbogbo àwọn pọ̀pọ̀ wọn jókòó síbẹ̀ bẹ́ẹ̀ náà ní kìnìún Dangote. Wọ́n gbé bọ́ ayẹ ọjọ́ tó fẹ́rẹ̀ ẹ̀dá rẹ̀ mú. Àwọn sọ̀tàn tó pé pọ̀pọ̀ fọ́jọ́ lọ́wọ́ ibùdó ọ̀dẹ̀gbọ́n tó máa gbé lọ́wọ́ àdólówó. Ọgbẹ́ ìpọ́tẹ́jọ́ nonsense fún òun nìkan. Oṣù wa kí ló dé? Kí ló dé? Ẹ̀yin nìkan ni. Báwo ni ẹ̀yin ọ̀dọ́ ń sìn Ọlọ́run ti bá yín ṣe communication social media ti wà gbogbo kíní ẹ̀ lè ṣe dáadáa. Ẹ jẹ́ ká unite ẹ má jẹ́ ká máa bára wa jà. Okay? Kíkọ́ àsìkò ló tó ẹjẹ́ dìde. Bẹ́ẹ̀ni, àsìkò ti tó gẹ́ àsìkò tó. Yes, ẹ ṣe pọ́jà Adéyẹmọ yẹn. Gbogbo nǹkan á jáde lẹ́sẹ̀lẹ́sẹ̀. Tinubu ti sọ pé òsibí tí Sunday òde. Ó ti sọ lónìí pé Sunday can go anywhere. Sunday can go anywhere. Wọ́n àbòbò ọmọ Yorùbá anywhere tí bá ti ń sọ Yorùbá kò sẹ́ni tó lè sọ pé kí Sunday má dé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Okay, so kí la tún wá? We have it. We have to work with it. Àwọn ọmọ ẹran wọn bọ̀ tàkù gbọdọ̀ Sunday gbọdọ̀ dọ́dọ̀ àwọn ọmọ Ogun pa ní ẹ̀yìn wèrè. Ìtàlẹ̀ ló sọ ìyẹn wá nìyẹn ni. Common sense wọ́n gbé ọmọ ẹ̀ ni. Ṣebí àwọn kan ní wọ́n gbé nílò ní kan wọ́n ṣe sọ̀rọ̀. Wọ́n gbé síta láti jẹta àwọn aláìmọ́ wọn gbé síta ni. Wọ́n bò mọ́ra àwọn wèrè. Wọ́n rò pé tí wọ́n kì í ṣẹjọ́ wọn. Tí wọ́n sọ ìlú kan sọ state kan tí Fúlàní rúùlù tó jẹ́ tó ní lárí. No volume báwo? Ẹ gbà mí wọ́n ní no volume. Kí ni mo ṣe Mr. Kẹ́hìndé Òsèní no volume o? Ẹ gbọ́ o. Wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ yín nǹkan tí wọ́n Ìlọrin ti wà. Ọmọ ìgbà tí wọ́n ti dá Kwara state sílẹ̀ ni. Kí ni ìlọsíwájú tó wà ní Kwara? Bàbá mi ẹ ní sùúrù. Ẹ gbọ́ ló wọ́n ní no volume o. Ẹ gbà ẹ má dákẹ́ àdúrà o. Ṣé ẹ gbọ́ tí wọ́n ń sọ wọ́n ní no volume? Mr. Kẹ́hìndé Òsèní ní no volume o. Kẹ́hìndé Òsèní ẹ̀yin nìkan lẹ́yìn jẹ́ Kẹ́hìndé tún jẹ́ Òsèní. Ìbejì pọ̀ ní fámìlì yín. Ìbejì pọ̀ ní fámìlì yín. Kó tutù kọ́ tún ní no volume. Mr. Kẹ́hìndé ẹ gbà. Bàbá mi bá mi gbọ́n sókè. Volume is good ẹ ṣeun o. Mr. Kẹ́hìndé ẹ pa fóònù yín kẹ́sùn tán. Mo bẹ̀ gbogbo yín ẹ̀yin ọ̀dọ́ àsìkò yín lélẹ́yìí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ máa campaign fún àwọn Yorùbá. Yes, Yorùbá tó wà ní Kwara. Ẹ bá wa campaign ẹ jọ̀ọ́ o. Yóò kí wọ́n pàtì kó wọlé ní Kwara. Kó wọlé ní Kwara. Tó gbà yẹn ní àlàáfíà lè wà. Ọlọ́run àwọn pẹ̀lú ní Ọlọ́run àdá gbogbo yìí sí o. Ẹni tún kọ́ ọmọ o. Ẹni gbókò ọmọ sí o lágbára lọ́run. Gbogbo yìí ẹ dàgbà ẹ dàrúgbò. God be with you. Thank you. Ẹ jọ̀ọ́ wọ́n ní loud and clear. Àmútútù ọba wa yìí pé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú ajé o. Ẹ bá wa pariwo ní Kwara State. Ẹ̀yin ọmọ gómìnà ẹ fa gómìnà kalẹ̀. Ẹ fa gómìnà kalẹ̀ ní Kwara State. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ fa gómìnà kalẹ̀ o. Tọ́mọ ti fa gómìnà kalẹ̀. Àfẹ́ mọ pátì tó ti wá máa dìbò fún o. Ó tó dá o. Ilé ẹ̀kọ́ á tó. Èyí lè pọ̀ á tó o. Tó gẹ́. Kẹ́ni kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Ọ̀fọ̀ òtítọ́ sí gbẹ̀gìrì. Ẹ mọ́ lọ ń ti yín o. Ẹ mọ́ lọ ń ti yín. Ẹ mọ́ lọ ń ti yín ó tó gẹ́ o. Ẹ ṣe máa gbóhùn sókè. Ẹ ṣeun. Dá fún ìyá mi, àdúrà yẹn àgbà níyà. Àṣẹ. Yà fẹ́sẹ̀ ẹjẹ́ ẹni wọ́n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn Ìlọrin dáyẹn. Ẹ̀jẹ̀ dì sí. Ìyẹn kan náà ti gíláàbù February yẹn. Tẹ̀lé ń sọ̀rọ̀ pé bóyá wọ́n máa fẹ́ àwọn tó máa pa àwọn kan.
èmi kọ́ ni mo sọ o bandit ló sọ ọ́n là máa pa ọ́n làwọn náà wọ́n 70. Ìgbà sọ́rùkọ Sunday Igboho ẹ̀rù àbà mi ìyá mi á jẹ́ ẹ̀jẹ̀ dì sí ìyẹn lọ ìgbé tẹ́ẹ̀tì yẹn wá nítorí Igboho ti lọ síbẹ̀ last week wọ́n ìgbé tẹ́ẹ̀tì yẹn wá. Ó dàbí pé ẹ̀rí àwọn tí wọ́n kó ní wọ́rọ̀ wọ́n ti dàbí skeleton egungun sí ọ ní gbogbo ara wọn. inú bẹ̀ lágbára tó ọlọ́run àtúgbò àwọn ẹ̀ náà. Ẹ bá wa pé Tinubu ṣàánú wa ní Kwara State èèyàn 176 wà nígbó láti February o. Ó ṣàánú wa ló má jọ pa wọn. Tinubu jọ o. Ó ṣàánú wa ó jọ o má jọ tún pa wọn yẹn o ó jọ o ó ṣàánú wa. Then also tí àwọn ṣínkọ́ àwọn ìmọ̀ àtọ́ra àwọn bóyá ti sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ní national park tó ní bòdì tó wà bẹ́ẹ̀ bóyá àwọn tó ń pẹ́ tó máa tó ojú lọ́sùn ní ṣe ń ta gbogbo wọn ọ̀tá Yorùbá ọ̀tá tí Yorùbá ń pọ̀ gan ọ̀tá tí Yorùbá ń pọ̀ Ọlọ́run máa gbà wá lọ́wọ́ wọn wọ́n fẹ́ wọ́n pọ̀ wọ́n máa gbà wá lọ́wọ́ láṣẹ tètè. Àṣẹ. Ilé kókó ní sáyé bẹ́ẹ̀ ibi tá à ń lọ náà là ń lọ ẹ̀kọ́ ìmàgbá bọ́ọ̀lù wọn kí diplomacy dẹ̀ máa lọ bóyá lọ èmi dẹ̀ ó kàn ń láìpẹ́ olóyè mi òun láìpẹ́ òun dàbí máa ń sọ nígbà mi pé diplomacy yẹn ó máa ń gbé mi débẹ̀ tẹ́yìn bá ń ṣe mo dẹ̀ láìpẹ́ olóyè náà ṣe é sọ. So ẹ wá bá wa wọ́n ọ̀nà àwọn ará Bàrígà tó wá mú olóyè tó wá gbé olóyè báyìí ẹ má tún wọn play. Ṣé nǹkan tí wọ́n ṣe yìí sì ṣé wọ́n mọ̀ pé ọkọ̀ òwúrọ̀ ni. Ẹ wo tí wọ́n ṣe kàwé ìgbà. Nẹ́tíwọ̀kì yóò da jàre kí ẹ tó máa ké gbọ́ngbọ́n. Ẹ wo tí wọ́n ṣe ní Bàrígà. Ẹ wo táwọn ará Bàrígà ṣe. BP àwọn kan máa ti ráìsì báyìí torí Ọlọ́run ará Bàrígà ẹ bẹ̀rù Ọlọ́run o iná lẹ máa wọ̀. Ẹ bẹ̀rù Ọlọ́run ní Bàrígà ẹ bá gbọ́n sókè. Àwọn ará Bàrígà bẹ̀rù Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Àpò tuntun yín pè ní. Mo jẹ́ tẹ́tẹ́ ní lọ́ọ̀kì ní ẹ má já mi gbọ́ o. Ó yẹ ìsọ 2 minutes péré ní lábẹ́ èrò tó wà ní àtúwá tẹ̀yìn gbè. Ẹ mọ̀ pé lọ́ọ̀kì wà lọ ẹ má tún gbé lọ́ọ̀kì mi padà. So ọ̀rọ̀ tí mò ń sọ ni pé ṣe rí Ìgbòho tí fi Ìgbòho Ọlọ́run ló gbé fún wa Ọlọ́run á dẹ̀ bá wa máa dáàbò bò ó. Gbogbo Kwara yẹn Ọlọ́run máa bá wa lábẹ́ẹ̀tì àti gómìnà àti everybody a máa lọ ṣe pátí ní gómìnà kò sẹ́ tó máa wá pa wá mọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o lágbára Ọlọ́run. Yes náà ń ṣe àwọn èèyàn ti sápò ńlù kó ló bá ṣe kó wọn yàn padà ta lè lọ jẹ lọ jẹ pátí ní gómìnà. Ta máa rò mọ́lá fún yín. Mi dẹ̀ máa fẹ́ ìyàwó ní gómìnà lágbára Ọlọ́run. So ẹ máa fẹ́ ìyàwó ní gómìnà ló bá gbà yín. No ṣebí àbúrò mi ṣebí ọ̀rá gómìnà ló fẹ́ èmi ni wọ́n lọ gbà tèmi padà. Ó dà ẹ máa bẹ́ẹ̀ tó. So definitely àbúrò yìí tó fẹ́ ìyàwó ní gómìnà ìyàwó yẹn ẹ̀dá lẹ́yìn náà ṣe fẹ́ lọ mú yàn níbẹ̀ ẹ ti padà nílùú gómìnà gómìnà á dá gan táwọn ẹranko ìtọ́wọ̀ wá láàrin èèyàn dáadáa ni wáyé fún dìsí àmọ́ káwọn gan ni wá dé wọn ní ká fọkà nìṣó ẹ gbà wá o àṣẹ mọ́ ọyọ àṣeyàwó tipátipá mọ́ kí ló dé ẹ̀mọ́dọ̀ wa mọ́lé ẹ̀mọ́ pọ̀ ní àṣẹ mọ́ o bá gbọ́n sókè. Ẹ ló dàrí ẹ ló yà. Àṣẹ òní mami Stella ẹjọ tó wẹlẹ bá mi hold on mami Stella owó tọjọ ṣàkáǹtì lọ́jọ́ yẹn mo mọ̀ pé 1.557 lẹ ṣì sí bet ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin Yorùbáwùyí fan tí mo tẹ fún wa lówó mami Stella tọjọ ṣe àkáǹtì lélẹ̀ owó tọjọ ṣí was 1.5 kìíní kan bet ní agbára Ọlọ́run ta print out to kí ló máa ń gbà ní báǹkì mi ò mọ mi gbọ́ English mi gbọ́ English kí ló máa ń gbà ní báǹkì báyé sanwó wọlé àgbàdo àbí kìíní. àgbàdo báwo ejò ló ń jẹ àgbàdo
ìwé òyìnbó wo lẹ́yìn tún sọ yìí ìwé àgbákò òyìnbó wo lẹ́yìn ìwé àgbákò òyìnbó wo lẹ́yìn ìwé àgbákò òyìnbó wo lẹ́yìn tún sọ yìí so mọ́mí Stella lẹ́yìn ètò ẹ pè mí so máa fún yín ní kinní so ẹ máa mọ iye tá a gbà ìṣòwò àwọn ẹ ṣe gan ẹ kú ètò jàre ẹ ṣe oye kíyàn bá ṣe rere ayé ayọ̀ tó bá ṣe rere o ọ̀run á sùn o tẹ́lẹ̀ tí mo sẹ́ndì program yẹn mo kàn sẹ́ndì ẹ̀ sí nítorí ọ̀gbẹ́ni tó ń de táì tó wà ní Kwara àbí tó ní tó ṣẹ́rí lọ́jọ́ yẹn gangan statement of account God bless you jàre. Hello. Àwọn fáǹsì Yorùbá wuyì wọ́n gbóyìnbó àpótá wá sọ wípé a fẹ́ gba nǹkan ní báǹkì láti sọ pé àgbàdú Yorùbá wuyì máa ń sẹ ẹ lè pa mí olóyè náà gbé yẹn olóyè àwọn náà wọ́n ṣe bí bébì wọ́n gbé olóyè wọn ìpọ́n yẹn rẹ́rìn aládùn ò fẹsẹ̀ kanlẹ̀ ẹgbẹ́ olóyè ni wọ́n làwọn kan wá ní kí sọ́dọ̀ gbòó mọ́ wá sọ́dọ̀ àwọn ẹ láyé àwọn kan sọ́dọ̀ gbòó mọ́ wá sọ́dọ̀ àwọn o kó mọ́ wá sọ́dọ̀ àwọn kan tó sọ di áńgẹ́lì tí wọ́n rù sórí in fact ayé yìí kò fọ́ọ̀nì rárá lẹ́yìn ẹni ká wá play fídíò àwọn ìyá Sunday Igboho mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ilé ayé ta wà yìí ó jìn gan-an ó jìn. Yes sir. Hello, mo ṣe ń gbọ́ mi. A wà pẹ̀lú yín sà. Hello, mo. Hello, à ń gbọ́ yín o. Hello. Ogunde. Ẹ jẹ́ kí n tún. Ṣé ilé ayé ta wà yìí, ìwọ tó bá ń dùn nǹkan. Báwo ni máa ń sọ English ni màá rúgbò pẹ̀lú òyìnbó? Yes, ẹ káàbọ̀ sà, à ń gbọ́ iṣẹ́ yìí ń gbọ́ wa. Yes ma, lórí ọ̀rọ̀ olóyè ẹni táyé bá ti ń fẹ́ Ọlọ́run máa ń fẹ́ o ẹni tọ́lọ́run bá ti ń fẹ́ náà láyé ń fẹ́ kẹrí ìtàn ìgbésí ayé ìṣìlóyè nǹkan tó yẹ kán kọ kán fi ṣe sọ́bjẹ̀tì. ìpínlẹ̀ Yorùbá tó ọmọ wa máa kà ní skul wọ́n máa lè mọ nǹkan tọ́lọ́run ṣe fún alẹ́ Yorùbá wípé nǹkan tó tóbi tó kọjá ìmọ̀ tó kọjá òye èèyàn Ọlọ́run ṣe fún alẹ́ nílẹ̀ Yorùbá o wọ́n fi fún wa ní chief olóyè so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dẹ̀ tó fún wọn fún wa á dúró tì wọ́n lágbára Ọlọ́run ọwọ́ ayé ò ní ká wọn ọwọ́ ọ̀tá ò ní ká wọn àṣìtàn ìbá ò ní bà wọ́n àyúwọ̀ báyìí lọ́wọ́ ń yẹnu wọ́n á máa lọ wọ́n á máa bọ̀ láyàtọ̀ láfíà lágbára Ọlọ́run lójúmọ́. ṣe rí ọ̀rọ̀ ìgbóhùnà yẹn ẹ wò ó gbogbo ilẹ̀ Yorùbá ni kó múra sí o. gbogbo ilẹ̀ Yorùbá ni God bless you. kò kàn mí o gbogbo ilẹ̀ Yorùbá ni kó múra sí. ṣe rí bàbá tó wà ńbẹ̀ yìí àní bàbá yẹn sẹ́ ẹ̀ mẹ́kún máa ń sọ bàbá yẹn sẹ́ àní Ọlọ́run fẹ́ lò ó fún wa ni ó lè má jẹ́ ìfẹ́ ọkàn wọn ó lè má jẹ́ ìfẹ́ ọkàn náà fi ṣe nǹkan bẹ́ẹ̀ tí Ọlọ́run lò ní bẹ́ẹ̀ ni bàbá Ọlọ́run fẹ́ lò ó fún wa ni àwọn oyún kan wà ní bàbá ìtọ́ ìjì ẹ jẹ́ kó di after 2027 ẹ̀rọ oríṣiríṣi ọmọ tó máa bílẹ̀. ó ṣe àkànbí ọmọ lọ́dọ̀ sledgehammer. bẹ́ẹ̀ ni ẹ lọ kọ́lẹ̀ so ẹ jọ̀ọ́ àwọn tó dẹ̀ wà nù gbó náà ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa kábíyèsí ẹ̀yin ọba ìjọ abẹ̀mí ẹ jọ̀ọ́ ẹ dìde sí ẹ lọ bá wa bá bàbá wa ọmọ olódò jẹ bàbá ẹ má bínú pàpẹ lọmọ olódò jẹ o torí ọmọlajẹ fèmí o ẹ má bínú bàbá bẹ̀rẹ̀ orúkọ tẹ̀ ń jẹ náà nìyẹn ẹ jọ̀ọ́ ẹ bá gbé ìgbésẹ̀ fún ọmọ yẹn náà kán lè kó nù pèpè káwà ẹ jọ̀ọ́ náà la fi pè yín ẹ bá gbé ìgbésẹ̀ lórí ẹ jọ̀ọ́ àwọn tó ayẹ kẹ lọ ẹ bá wa lò wọn ẹ bá wọn gbọ̀n wálé ẹ jọ̀ọ́ kán lè lálàáfíà òun lẹ sọ pé wọn ti rù kẹgùn yìí ẹ jọ̀ọ́ náà la fi bẹ̀ wọ́n o. ọlọ́run abẹ Tinubu ẹ jọ̀ọ́ o. bẹ́ẹ̀ ni àwọn bàbá Tinubu ẹ jọ̀ọ́ ibẹ̀ la tún bẹ̀ yín àwa ọmọdé bá fẹ́ dá dúró bẹ́ẹ̀ ni ní gbogbo àgbálá ayé tó máa ń sọ Nàìjíríà ọmọ Yorùbá ló ń jẹ́ Nàìjíríà o
àwọn ló ń dára rere káàkiri orílẹ̀-èdè àgbálá ayé o ẹ jọ̀ọ́ a fẹ́ dá dúró ká lè lo ògo wa fún ilẹ̀ wa ọlọ́run á fi bẹ̀ yín o ẹ jọ̀ọ́ ọlọ́run á dẹ̀ fún yín ṣe gbogbo àwọn ọmọ báyìí lè máa ń pè wọ́n ọmọ kàrún gan ni àbí. àwọn kàrún gan ni àwọn àfitọ̀wọ́ ẹrí. bẹ́ẹ̀ ni tó bá yá ọlọ́mú agbọ́mú ẹ̀ tó bá yá ọlọ́mú agbọ́mú ẹ̀ ẹni tó bá fẹ́ wọn lọ́kọ tó bá fẹ́ wọn láya ó wù wọ́n ni kò kàn wá o ṣe business wa so a lè torí tí wọn ká fi wọn yẹn wọn lè kàn máa pa wọn níra so aláya tó fẹ́ kọ́kọ́ lọ ìlú ẹ̀ tó bá ti lọ sí ilé fùfúdì àbí tó níbẹ̀ kó máa kó wọn lọ bẹ́ẹ̀ ni nǹkan tó yàn láyé ẹ̀ nìyẹn tó bá jẹjẹ lọkọ náà kó máa kó wọn lọ àwọn tá a jọ mọ kọ rí history Yorùbá tó jáde ọjọ́ mẹ́ta yìí ni rí ni. mi ò rí o. ní gbogbo àgbálá ayé wọn náà wà méjì péré la ní ghost DNA ìran méjì péré ló ní ghost DNA wọn lẹ́dẹ̀ àti wà over 600,000 wọn ọmọ bí tá a ti ṣẹ̀ wá. wọn ọmọ Ádámù tó dé 2000 years ló bí wa. àwọn ọlọ́run dá sórílẹ̀-èdè alààyè yìí nǹkan tó yẹ ká mọ̀ nìyẹn so we need to stand for ourselves a ní pé ọlọ́run máa jà fún wa a ní láti jà fúnra wa bẹ́ẹ̀ ni a ní láti jà fúnra we need to stand for ourselves and speak for ourselves wọ́n ní a closed mouth is a closed destiny ẹja sọ̀rọ̀ ẹja gba nǹkan wa padà a lè gbà padà ìran ilé gbà padà so bó ṣe jẹ́ nìyẹn mọ̀ ọlọ́run máa fún wa ṣe ọlọ́run máa fẹ́ wa ṣe. ẹ jọ̀ọ́ ní Kwara State ẹ fa ọmọ Yorùbá kalẹ̀ fún gómìnà gbogbo ẹ̀yin Kwara State ẹ dìde ẹ dìbò fún ọmọ Yorùbá tó bá fọ kalẹ̀ ní gómìnà ẹ ṣùgbà ẹ o ilé pàtó ó tó gẹ́ o ẹyẹ epo wa ẹyẹ wèrè yìí tẹ pa wá tó o ti tó gẹ́ là ń ṣàlélé àṣemọ́ àbáyín ṣe mọ́ àmọ́ yín rí wèrè táwọn tó bá ń halẹ̀ máwọn bàbá wa sì kọjá o ní generation la wà yìí tí máa yẹ ní ayé yìí máa bẹ́ pẹ́ ó ní ẹjẹ́ lọ sí Ìlọrin padà ìṣẹ́ ń wọlé tó ṣẹlẹ̀ nílọrin ni wọ́n bò wọn gbé síta àwọn àáfàá ọbúṣìláàmù wọn gbé síta Ìlọrin rèé Ìlọrin ní o láti jẹta ló ti ṣẹlẹ̀ wọ́n dé mọ́nú agolo wọn fẹ́ gbé síta wọ́n bò mọ́lẹ̀ ó ní tó pé àwọn ìyá Sunday Igboho ẹjẹ́ agbọ́n tó ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ lo fídíò mi ìwọ ọkọ mo ti wá kọ́mẹ̀ntì sórí péjì kó delete fídíò mi tó bá lo fídíò mi tó wá lo thumbnail yẹn tó fi abuse olóyè Sunday ní ẹmọ Ìgbòho ṣá màá ṣá ẹ sí rìpọ́ọ̀tù mi lórí péjì yìí kò sí àyè fún anybody láti bú Àdìsá lórí péjì ò bá wù yìí ìfẹ́ ta ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá 100% ni lórí péjì ò bá wù yìí ìfẹ́ ta ní Sunday Adéyẹmọ lórí péjì 100% ni gbé fídíò mi lò lọ́fẹ̀ẹ́ mi ò gbowó mi ò béèrè owó lọ́wọ́ everybody ó lo pàtì ẹ̀ ló lo everything ni mi ò gba return ọ̀fẹ́ ni fídíò mi gbogbo wa gbé fídíò mi kó wá fún Sunday Igboho kó wá ní ìyá ẹ̀ sunkún kó wá omi sí lójú àbí kó mọ kíní kan le màá ṣá ẹ sí rìpọ́ọ̀tù mi tó fídíò mi ni màá rìpọ́ọ̀tù pé tiẹ̀ yẹ nìyẹn tiẹ̀ ta nìyẹn mi ni wá lo fídíò mi ká wá lo fídíò mi ká tó máa fi bú olóyè wọn kò fẹ́ ṣe yìí ni o 100% loyalty làwa ní níbí kò sí 99.9% kò sí tó ti ń sọ̀rọ̀ pé kíní kan ó ká sọ̀rọ̀ míì bí táwọn bá ń lọ làwọn àwọn ògbọ́n kan lórí péjì wọ́n ti gé tiwa lọ Àṣàkẹ́ wa bí táwọn bá ń lọ là ń lọ direct kò sí pé kíní kan kó wá lo fídíò mi kó wá lo ṣe thumbnail kó wá gbé ìyá àbí bàbá ẹ olóyè kó wá màá report péjì ẹ ni wàá sunkún wàá táyà gbé fídíò mi fi méèkì owó èmi ò ń gba return mi ò ń gba percentage ọ̀fẹ́ ni fídíò mi ṣùgbọ́n kó wá gbé kó tó wá máa fi bólóyè tí ẹ máa yẹ̀ mọ́ mi lọ́wọ́ ni o ẹ já lọ sí Ìlọrin o Nikki TikTok wa mò ń bọ̀ náà ẹ ká kọ́kọ́ lọ sí Ìlọrin rẹ o ẹ bá wa pé àwọn ọlọ́yà alápàndẹ̀dẹ̀ tó fẹ́ sùn ms bàbá àwọn olóṣù kan òfò àwọn ọmọ Sudan àwọn ọmọ Senegalese màmí ẹni 1.698 bẹ́ẹ̀ kìbẹ̀ kan sọ kan sọ lẹ́ẹ̀kan kan má wùdó dára wa láàmú owó tí ó kù tó máa fi pé 2 ó dín díẹ̀ ní 30,000 naira ni so màmí mi sọ pé ẹ̀mọ calculation ṣe o
ṣùgbọ́n àwọn míì tí wọ́n àwọn alábòsí fans Yorùbá wò tó ń jẹ́ alábòsí tí wọ́n mọ̀ ẹ ṣé mi ò mọ̀ táàfin orúkọ wọn pè síta ni mọ̀ ẹ ṣé Ọlọ́run ló mọ̀ àwọn alábòsí because àwọn Yorùbá wò fans alábòsí pọ̀ nínú wọn àwọn tó owó wọn a print statement of account jáde sọ wá pé bí i 30,000 jẹ́ pé 1.977 kìíní kan kẹ́kẹ́ ló pọ́kú 30,000 ṣá lẹ́kọ̀ọ́ pé 30,000 tán o bóyá máa dín bí i 1,000 àbí 2,000 ní 30,000 máa fi pé 2M tí mo gbà ẹ pàtẹ́wọ́ fún mi mo try náà mo try náà ẹ pàtẹ́wọ́ fún mi so ẹ jẹ́ ká gbọ́ Kwara ní Ìlọrin ẹ pé ìyá yìí ló jáàbù ẹ̀yin wèrè ẹ pé ló jáàbù àbẹ́ ẹ pé ló jáàbù ẹ rí apá kírun lórí ẹ̀ táwọn wèrè yìí wọlé àwọn àfitọ̀wẹ́ rí wọn gbọ́ náà wọn nà tìjáàbù wọn tó kó gba àwọn ọmọ lọ ẹ gbọ́ Ìlọrin rèé o àwọn kí lórúkọ ẹ̀ àwọn lọ́yà alápàǹdẹ̀dẹ̀ àwọn lọ́yà alápàǹdẹ̀dẹ̀ wọn ò sọ anything wọn ò mí pẹ́kẹ́ lórí ẹ̀ àwọn ọmọ wọn àwọn Fúlàní àwọn náà ò sọ nọ́ńdà ẹ jẹ́ àgbọ́ lẹ́ẹ̀kan sí i. Aago mọ́kànlá wọn ká wa mọ́lé wọn bá jálẹ̀kùn. Aago mọ́kànlá ọmọ mi àgbà wọn kọ́ gbé wọn ti so lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti mú rédèrèdè wọ́n bá wọ yàrá kejì ara tèmi náà wọ́n bá kó gbọ́ ọmọ jáde àwọn ọmọ mẹ́ta wọ́n bá kó wa síta wọ́n lùlù wọ́n lù wá sá lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́ owó tó wà lọ́wọ́ wa wọ́n ti gbà ẹkú ti gbà kò sí mi mọ́ a bá ń bẹ̀ wọ́n bá àtẹ̀mí gan ni wọ́n kó lọ n kò di pé ìṣubú tán fipá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀ tí bá tó sọ́rọ́ dìde sí ń lọ tí mo tún dànù àtàwọn fẹ́ kan òkè odò kan wọ́n á ní kí n jòkó báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn wọ́n ṣe tún dìde sí mi nù pé kí ni ìjòkó mi tó ń sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n wọ́n ṣe sọ lóríṣiríṣi lọ́ba tó fipá gbé mi dìde bí ìṣe ń lọ báyìí tí mo tó rẹ́ lulẹ̀ ìkànnì wọn adá ìpinnu ọ̀dà náà kan fèmí lẹ̀ kí n padà sẹ́yìn àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ti kó lọ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ náà ọba Ìlọrin lọ́kọ̀ àmọ́ ẹ dákun tó lọ náà ẹ ṣàánú mi o ní bàbá mọ́ èmi nìkan náà ló kù tí mo gbọ́ ẹ ṣàánú mi tó lọ náà ẹ ní sófò mọ́ ẹ ní sófò mọ́ ẹ dákun tó lọ náà gọ́fìnà ṣàánú mi ọmọ mi àgbà fẹ́ ṣe ẹ̀sáàmù pólì àbájáde tí ó fi ṣe sáàpù ló wà báyìí o wọn ò jẹ́ kó rí ṣe o ẹ dákun tó lọ ẹ ṣàánú mi ẹ ra àánú gbà o ẹ dákun tó lọ lẹ́yìn náà jèrè sí ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ lọ ẹ dákun tó lọ lọ mo ní àánú ẹ ra àánú gbà o gbogbo bí ọmọ yín wọ̀ ní sí ìlú ẹ ṣàánú orí ìyá àgbo ìnà. Salamu alaikum. Salamu alaikum bá wa dáhùn sálámù. Mo kí ọba wa ìlú Ìlọrin. Dáhùn sálámù. Mo sì kí gómìnà wa Kwara State. Mo kí chairman wa local government wa Ìlọrin East. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo fẹ́ ṣẹlẹ̀ gbogbo yín. Ọlọ́run ó sàlámù ọ̀nà mọ̀kọ́wọ́lá ká ìṣàánú wa. Tí ń ṣẹlẹ̀ ají ní òru jẹta. Ní nǹkan bí aago mọ́kànlá ìjẹta yẹn bá ń jáde kò máa rí. Láti jẹ àwọn ọ̀rẹ́ gbé sórí íńtánẹ́ẹ̀tì. Pẹ̀lú sẹ́gì àmà wọ́n já àtàbà yìí dé. Láti jẹ ìtàlọ́ wọ́n ní gírígì ọ̀bá yìí dé. ìṣẹ̀lẹ̀ wọn pé. Wọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ kó kálọ̀ kálukú ni. Ọmọ mi tí ó kọ́kọ́ gbé lọ yìí yàrá ní ọkọ̀ já. Abdul Asil sọ́ọ́lì yàrá ní ọkọ̀ já. Wọ́n kú gbogbo báàjì owó rẹ̀ tó gbékalẹ̀ tó gbé. After àgbà á sílẹ̀kùn yàrá màmá rẹ̀. Aṣọra Wàsíù lọ sọ sẹ́yìn. After àgbà yẹn lọ sílẹ̀kùn yàrá màmá rẹ̀. Gbogbo tó náà ní ilé wọ́n sáà kó wá síta. Èmi yìí náà gan mọ̀ wá nulẹ̀. Ibi tí wọ́n ṣe gbùdùgbùdù wáyé dé yọjú wáyé dé bí wọ́n ti wọ́ mi náà sí ọ̀dọ̀ nù. Wọ́n ṣàfihàn mi gúnlẹ̀ nínú ilé. Mo ò tiẹ̀ gbé léèdè tí wọ́n sọ wọn ò sọ Fúlàní o mo ìsò ìbú mo ìsọ Haúsá bí wọ́n ṣe ń sọ gbé ẹ̀rọ ni àgbélé tí wọ́n sọ àmọ́ èdè tí wọ́n jẹ́ dì sí àwọn ọmọ pé bòrò ni wọ́n àwọ̀ wọn tí mo rí bòrò ni wọ́n bòrò ni wọ́n wọ́n sì nà mí nígbà tí wọ́n nà mí tí ò jẹ́ rí wọn
wọ́n ta ní òfófó nǹkan bójú wọ́n ta tọ́ọ̀sì mi lójú ni tọ́ọ̀sì ẹ̀rìmọ̀ ní àtàsí mi lójú wọn ò lè rí wọn. ọwọ́ náà ni èdè sí mi ṣúgà. lára nígbà sẹ́ẹ̀tì mi nígbà wọn owó dáhùn sí dáadáa lọ tí wọn sì jẹ́ ń jáde wò já kiri wò láàpá lára àdó wò já pé nígbà wọn wá lọ tán yányá mo sì wá jáde lọ pé àwọn èèyàn àwọn mẹ́ta ni wọ́n sì gbé lọ ọmọ kan sì wà nù ọmọ mi ó lóyún nù Aminatu Abidatu Saliu ní wọ́n sì kó ọ̀nà Jamiu Saliu ní wọ́n sì kó ogun ẹlọ́nu ni láti jẹ ẹ̀ta àti ìgbò káwá kẹ́kẹ́ ìsànú wa nítorí ọlọ́run bá ti sànú mi ti sànú mi ọlọ́run ní jó tèrè yín bàjẹ́ o wípé iná malimari wà dé ṣùgbọ́ dàhú fakún wà dé fa ásánì máa wà gbogbo nǹkan ní ọ̀padà jẹ ọ̀rá káfí yín pàtàn rí ẹ̀dàkùn tó ọlọ́run ẹ̀jẹ̀ àfi yín pàtàn rí ẹ̀sánú wa tó ànábì àní dààmú ọlọ́run jẹ pẹ̀lú ẹ̀sìn mi ẹ̀tún sí mi ọlọ́run ká jẹ́ àrírí ìrátọ̀dọ̀ rí láṣáájú ẹ̀dẹ́ Muhammad سلام قولا سبحان ربك رب العزة عما يصفون السلام على الحمد لله رب العالمين. Yàwá ní kẹ́ bá wa gbóhùn sókè. Yàwá ní kí ẹjọ́ ẹni tó bá ti sẹ́ndì àti mi ẹ má gbé wọn wọlé mo fọlọ́run bá bẹ̀rù ìtí wọ́n report page mi ti tó gẹ́ I'm tired of going to TikTok. Okay. Yàwá ọ̀rọ̀ yìí mi ò join program yìí lánàá but inú mi tó pé mo join late and I'm so sorry nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State it's really unfortunate. Ní ìjẹta nígbà tí mo bá yín sọ̀rọ̀ mo sọ̀rọ̀ nípa Kwara ṣẹ́rí èèyàn tó bá ń lísìn sí mi ẹ jọ̀ọ́ kí ó bí àmọ́ ń bú àwọn Muslim Kwara mo fẹ́ bínú mi ṣe rí. Nǹkan mẹ́ta la máa ṣe tá a máa fi bọ́ ní Kwara State mo dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá pátá kọ́ máa sọ pé kò kàn mí gbogbo ọmọ Yorùbá ó kan everybody because wọ́n fẹ́ kí Kwara dàbí náà tó fẹ́ kí Kwara ṣe bí headquarter ilẹ̀ Yorùbá. Èèyàn lè save mi mọ́ mo ṣe lè sọ ní ìlú ẹ̀. Ìyàwó ní kí ẹni sùúrù. Ẹ join tàwa lórí YouTube àti Facebook ṣe ń gbọ́ Yàwá ní kí o. Ẹ̀yin tàwa lórí YouTube because TikTok wa. Ẹ tàwa lórí TikTok àti ẹ tàwa lórí YouTube àti Facebook ṣe ń gbọ́ Yàwá ní kí o. If you are on Facebook on YouTube ẹ dákun ẹ má yẹ ká máa bèrè kó tó di pé wọn bá máa kọ comment ẹ jẹ́ ká jọ máa ṣe kíní ìpapọ̀ nítorí wá ní issue pẹ̀lú TikTok wa. Ẹ bá wà nìṣó lẹ́nà kí n máa wò ó. Okay. Ṣé ní nǹkan mẹ́ta la máa ṣe? Kí la máa ṣe? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká listen ẹ jẹ́ ká búra wa. Màmá mi inú mi tó pé US náà lẹ́wà. Tí ọmọ US bá sọ wípé báyìí ni wọ́n ṣe fẹ́ ṣe nǹkan nílùú wọn ní New York yẹn ṣé lè sọ fún pé bẹ́ẹ̀ kọ́? Ṣé mo jíṣẹ́ mo bí wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ pé ìlú àwọn lélẹ̀ nǹkan tó wà àwọn náà lè ṣe. Ṣé rí ìyá mi ilẹ̀ wà powerful? Yorùbá tó wà Kwara ò lè bọ́ until tí ẹ bá là á boundary. Ṣé èmi fẹ́ kí bàbá Tinubu help wa? So let us put emotion aside and let's start talking about solution. Bàbá Tinubu àti gbogbo àwọn ọmọ Kwara tí tó ń jẹ́ ọmọ Yorùbá ń bẹ̀. Ẹ dìde ẹ lọ ẹ má jẹ́ ká máa sọ story Àfọ̀njá àwọn Àfọ̀njá àwọn ọmọdé rẹ̀ ẹ ṣe legally ẹ wọ́n bí èèyàn tó ra plot of land ṣe pé pé ṣe tẹ bá ra plot nsìn wọ́n bá yín wọ́n láti Odò Ọya àbí kí ló kọ new state ti Kwara tó fẹ́ fún yẹn Odò Ọya wọ́n láti this end of this ilẹ̀ Yorùbá ni we need to do it gbogbo àwọn ọmọ pé ilẹ̀ Yorùbá ni but we need to put into constitution it has to be legal wípé ilẹ̀ Yorùbá ni léyìí mo ń dẹ̀mọ́ ní tí mo ṣe sọ bẹ́ẹ̀ sábà ṣe ìyẹn ní nọ́mbà one tó ti kọ́kọ́ wà ìpọ́tà because tí èèyàn bá ṣe ní Kwara State tí ọmọ Yorùbá bá débẹ̀ lọ́nà tó sọ pé ìyẹn ọmọ ẹbí báyìí mo ṣe fẹ́ ṣe Kwara State tó yóò fi àwọn laws tó dá tó máa jẹ́ kí ìlọsíwájú wà àwọn ọmọ Fúlàní bó ṣe ń tàkù Sunday Igboho wọn máa ṣe o. Ó wà legal gbogbo àwọn ọmọ pé Yorùbá gbogbo àwọn ọmọ ìtàn ní ìdìtàn mọ́ ìgbà táwọn Àfọ̀njá Ìlọrin ní ibi tó ti ń lọrin ẹ jẹ́ kó wà ní constitution kó wà legal wípé Yorùbá ló níbẹ̀. Ìyẹn lọ bí àtọ́bá o àti politician àwọn Fúlàní o wọn nílé ìlẹ́nu ọ̀rọ̀ ṣé wọ́n ní number 2 thing ká tún máa ṣe òun ni gbogbo àwọn ọmọ Yorùbá ti ń sọ ẹ fi ọmọ Yorùbá gọ̀ọ̀nù sí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá. Ó yá o ṣé ìyá mi ò tiẹ̀ ò ní bàjẹ́. Àmì lórúkọ Jésù mà gbogbo ẹ̀yin this is the time for you to stand up. This is the time for you to stand up against this bully. Tó ti ń bully wọ́n ti fẹ́ sọ ọpọlọ yín di àwọn northern ṣe ẹni bí Fúlàní ṣe bá ayé àwọn Haúsá jẹ́. Bẹ́ẹ̀ni. Nígbà fún wọn láyé tó àwọn ọ̀rọ̀ wọn bàbá wọn kì í ṣe ẹrú àwọn ní ẹrú Yorùbá ní history fi religion kọ́ yín lọ́bẹ̀ lọ. Ìyá bó ṣe kàwé láti kọ́
Go ahead, please. Go ahead. Ẹ̀yin mi ṣe ń gbádùn ìyá wa tó bá ń gbádùn wọn. Go ahead. Young Washington, Young Washington. Number 2, FC Yoruba governor, FC vote for Yoruba governor. Number 2, number 3, I am not against anybody's religion. Yoruba, with time. It's not something that will come and so I'm very realistic. To make these people go into extinction, about nonsense, go into extinction. It's going to be very difficult. It's going to be difficult, but with time, without you cutting them off, without anything, you preach violence. But Islam, they feel shut or up forever. And it's now for you to determine if the foreign religion is going to be your number one identity or Yorubaness. You have to stand up and choose. So Islam, let me choose as identity, Yoruba, you can choose something for the religion for Yoruba. I'm not trying to say no, I'm bound. Only one thing control. Then nothing balẹ̀. Àwọn ajagun balẹ̀. So that Ọmọ Yorùbá la fẹ́ kò sí Fúlàní tó lè bá wa jiyàn ọmọ Yorùbá lè bá wa jiyàn because àwọn pé àwọn Yorùbá tó wà Kwara you need to stand up ọmọ kan ní claim wulẹ̀ yẹn again reclaim well àbí history reclaim well again jẹ́ kí bàbá Tinubu bá wa ṣe. Ẹ bá mi táàgì Tinubu ẹ dákun o à ń gbọ́ yín. So things ẹ̀ mo tún fẹ́ tún sọ ọmọ kan wá sọ ṣókí number 1 ilẹ̀ ilẹ̀ Yorùbá. Then number 2, ẹjọ́ nítorí Ọlọ́run ẹ dìde gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ti ṣe pa ọmọ Yorùbá nípa ìjọba ọmọ Yorùbá sọ́kọ̀ ọmọ Yorùbá tẹ́ wọ́n fẹ́ ọmọ Yorùbá sílẹ̀ owó ẹ̀rọ sí mẹ́rin nígbà tó ṣe sọ ẹ wọ́n bá bẹ́ẹ̀ bàbá mix mọ́ ẹ̀jẹ̀ Yorùbá ọmọ Yorùbá gbọ́gbọ́gbọ́ ẹ fi ṣe gọ́ọ̀nà torí gọ́ọ̀nà ẹ̀ ló ní change laws. Gbogbo àwọn jihadi ìfẹ́ mi mo ṣe sọ jihadi sí ní èdè Yorùbá. Gbogbo àwọn jàgídíjà gan gbogbo àwọn ẹ̀sìn wa níbẹ̀ àwọn kí ní àwọn ẹ̀sìn wa ní ká pa. wọ́n ní wọ́n fún àwọn obìnrin wa ní education wọ́n ṣe pàtàkì ọdún tó everybody máa là màmá with time gọ́ọ̀mù ẹ̀ ló máa fi everything sílẹ̀ ó máa jẹ́ kí ìran Yorùbá tún dìde again ní Kwara State. Then lastly it's gonna take time but I want you to understand Islam ní Kwara kò lè ṣe anything ó ní Fúlàní máa títí láì tó máa fi control yìí true religion ẹ̀ no way religion mi more than 6,000 religions in the world. Over 10,000 religions. Over 10,000 so religion no being control yìí emotionally so it's not gonna be a day and drop it Fulani máa go into extinction ní Kwara State forever ẹ ṣeun gan ìyá wa ẹ ṣeun gan adúpẹ́ ẹ̀yin èèyàn wa ṣe láìpẹ́ tí àwa yìí sọ Mr. Richard ẹgbọn sókè láìpẹ́ tí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan Adébíyú ẹgbọn sókè Adébíyú ẹgbọn sókè Nikki ẹ drop Adébíyú dà ẹ drop wọn. Ọyẹ kan sọ́dọ̀ àwọn ìyá Sunday Igboho àwọn ìyá Àdìsá ẹ̀yin ìyá yìí ọ̀rọ̀ yín sùn pẹ̀lú ọ̀rọ̀ sọ pẹ̀lú Sunday Igboho yìnyẹn Sunday Igboho yìnyẹn ọmọ yìnyẹn. Wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ tìjàgbó tí èkó tèkó wọ́n fi bẹ̀ yín tó gbólẹ̀ Yorùbá pátá lápapọ̀ wọ́n fi bẹ̀ yín mo fi orí adé gbogbo ilẹ̀ Yorùbá wọ́n fi bẹ̀ yín Irú Ekun. Ẹ bá gbóhùn sókè
pápápá a fẹ́ play ya a fẹ́ play màmí ẹ ṣeun ẹ ṣeun ṣe rí Ọlọ́run ní jẹ́ ká wáyé tì àṣedùmarè ṣe rí aládìsá àdìsá àti a àwọn tí ò bá yé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò bá tún ti yé wọn nísìnyí wàláì kò ní yé wọn táyé ìparí ìwà wù iṣẹ́ ń bá. mo ń bà ẹ má bi àwọn tó ń wò wá ní pé ṣé wọn ń bà èmi ń bà mo wà pẹ̀lú yín báyìí mo ti wọ canvas tó ń tẹ̀lé yín. Ǹjẹ́ ẹ mọ̀ wípé bóyá ẹ fura àbẹ́ ẹ fura ǹjẹ́ ẹ mọ̀ wípé Ìgbòho ti ń lò wọ́n mọ́gbà báyìí. ṣé lóòótọ́ ọmọ Yorùbá a nígbà pẹ́pẹ́pẹ́ nígbà táwa àwọn ń lò. ó ti ń lò wọ́n mọ́gbà báyìí nísìnyí. sẹ́yìn gbọ́dọ̀ wọn gbòó. àwọn wo. sẹ́ni pé Ìrù Ekun nìkan ló kùtà yẹn pariwo káàkiri ayé. ṣé lóòótọ́. ẹni kọ́nà Ìrù Ekun nìkan ni. wọn àgbọ̀rọ̀ wọn mọ̀. ìjọ kìíní àná ká ní kí wọ́n farabalẹ̀ ní pítọ̀ Ìgbòho ọjà máa bọ̀ kúkú ju ayé lọ náà ọdún kan lẹ́bi ju ayé lọ. ọdún kan ló wà láàrin jájọ mọ́ ṣe. tẹ bá sì kanlẹ̀ tẹ́ ìró rẹ̀ kó sí mọ́tò púpọ̀ anáwó bí ẹni gọ̀ ni tẹ bá ti sọ fún un yóò tẹ̀wọ́ sí yín. ẹ̀yin ló sì mọ sáyé lọ ẹ sì mọ gba yìí lọ́bẹ̀ wà láì gbọ́ nísìnyí ayé ọ̀gbọ́n wọn bá ṣe Ìgbòho kìlọ̀ wọn gbà ó ṣe é rí Ṣómólú tí Ìgbòho lọ OPC ọ̀gá núrera yẹn Ṣómólú ni ewé kọta wọn wà. àwọn kẹ̀dẹ̀rẹ́ àwọn náà fọ́ fún Ìgbòho torí pé kí ni bàbá yẹn inú tiẹ̀ náà mọ́ bí inú Ìgbòho náà ni òun lè ṣe bí àwọn amọ̀dá kan. bàbá kábíyèsí tó gbà wọn láyé yẹn náà bàbá yẹn náà bàdà dáa ni bàtà náà wà ń bẹ àmọ́ bàbá yẹn dáa. ọba Gbọ́láhàn bẹ́ẹ̀ ni bí wàá tó jọba làwọn ti mọ̀ wọn bàbá dáadáa ni wọn ìyẹn bá wọn. ṣé wàá rí àwọn ará Ìlọrin mi ní sọ Kwara ìdá lè kọ Ìlọrin mo fẹ́ sọ ṣẹlẹ̀ àwọn tó kù ní lẹ́yìn tó bá ti gún mẹ́rin kú mẹ́rin wọn tó kù yẹn ìlú dáadáa ni wọn. ṣé Ìlọrin ẹ̀ta lè ìkà ni wọn ọ̀tàbí ni wọn. àwọn Yorùbá tó jẹ́ Yorùbá gẹ́gẹ́ fúnra wọn tó wà ń lọrin I don't pity wọn rárá. ìdí ni pé Yorùbá ẹni tó ń sọ Yorùbá ẹni tó jẹ́ ọmọ Yorùbá bàbá Yorùbá ìyá Yorùbá lórí pé ẹ̀sìn orí ibú tó gbé wá fún wọn yẹn yóò máa sọ pé Ìlọrin gèrí Álímì nígbà tí Álímì Ìlọrin àbí Ìlọrin Àfọ̀njá. Ìlọrin Àfọ̀njá wọn tètè ṣó olè ni wọn ṣó ẹ. mọ sọ pé Ìlọrin gèrí Álímì kí ni jẹ́ gèrí Álímì kò sí dẹ́sítẹ́ǹtì Nàìjíríà Álímì Ìlọrin Àfọ̀njá ní Ìlọrin jẹ́. ẹ̀wọ̀ kápá jù bẹ́ẹ̀ lọ èmi ò pìtì wọn ìdí ni pé àwọn náà pìtì ara wọn. àwọn tó wá fi ẹ̀sìn tẹ̀wọ́ tó ń tẹ̀lé lẹ́yìn yẹn náà tẹ́lẹ̀ bá sì délé ìwà wọn sì jẹun. nítorí wọn bàjẹ́ dé àwọn ará Ìlọrin yẹn wọ́n pariwo ọba Ìlọrin kú ìsọba Ìlọrin ìsọba baálẹ̀ ni bẹ́ẹ̀ bóyá baálẹ̀ lẹ́ni Ìlọrin ọba àtàwọn ìṣẹ́gbẹ́ yìí kẹ́yìn kò ní pé kó wọ́n wọ́n lọ́pọ̀ lọ́rin lọ ọba níbẹ̀ ìṣẹ́gbẹ́ yìí lọ́wọ́ àdókò lẹ́wọ́n dàbí ilẹ̀ kẹ́kọ̀ọ́ gbọ́ lọ́nu gbọ́ I don't care opinion ti mọ̀ sọ I don't care tí o bá ti dókè ọdẹ tí o dókè nígbè tí o dé sáwó tí o dé ìgbóná lápapọ̀ we don't care because government yìí náà ìka ní ẹ̀yin ọmọ ọdún tẹ́ Yorùbá náà kẹ́kẹ́ iná kẹ́ gba ọ̀báwò yẹn yìí kẹ́ farasí kí ẹ sọ pé ànábì ní apá ànábì ní akéde kan who care we don't care about you guys tí o bá ti dé ní tó kù tí o bá ti dé gbóná o kí àárín níbi tí ọ̀rọ̀ dé nìyẹn àwọn fúnra wọn kán jáde kán jà fúnra wọn sẹ́yìn ìlú tó kù yẹn àwọn ó jáde àmọ́ pariwo fún ìlú tó kù sẹ́yìn lọ nìyẹn wọn bá sọ Ìlọrin tẹ́sàtì wàhálà tí wọ́n nìyẹn nígbà tó bá ti yá tá a bá ti ṣe tán á lè wọn padà sí Mali á lè wọn padà sí Kaduna á lè wọn padà sí Súríà tó ti wá á lè wọn padà sí Sudan Senegal wọn padà sí tó ti wá.
so ìbáwí ẹ mọ̀ jẹ́ kí á fura ní gbódì sọ torí pé mo ní pé kí nìyẹn ó ń ka yín lára ẹ mọ̀ jẹ́ kó ka yín lára o tí ò bá ti dé òkè ọdẹ tí ò dé ìgbó nà lára kò tó kù sẹ́rí tó wá pè lọ́rọ́ tí ń kóyàn ẹ̀ tí wọ́n wọlé kán kó díẹ̀ sí ẹ̀ tí wọ́n kó díẹ̀ sí wọ́n bóyá jẹ́ nìyẹn tí wọ́n kó díẹ̀ sí ẹ ṣeun gan ọmọ Yorùbá máa rí pé à kì í ṣe nǹkan kan náà ẹ sáré gbọ́ fídíò yìí. bá lóun ṣe Islam ma tó yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ́n yẹn o ayò sí nínú Islam pé mi ń ṣe Islam mọ́ ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ń gbọ́ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀ lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì a ní mú tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi ìsìlámù sílẹ̀ kájú yé wa ìyàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé ńjọ́ tó o bá ti lóò ṣe ìsìlámù ma wọn kọ́ gbogbo ẹni tí wọ́n ti mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé o ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé ńjọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pọ̀ Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma eléyìí Imam al-Bukhari àtàwọn míì gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìlámù rẹ̀ dà tó lóun ṣe má pa òfin Allahu ayò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti filẹ̀ bí ọba pé ọ náà pé kọ́ wà láyé wọ́n pa ọ ni òfin ṣẹ̀ríà nù. àgbàkọ́mọdé ẹ dákun gbogbo àwọn átírẹ́sì wa tí wọ́n lọ sí àjì ẹ bá wa ṣí ẹ fídíò yìí fún wọn o wọ́n pa wọ́n ni o wọ́n bá máa fẹ̀sìn ìsìlámù sílẹ̀ wọ́n fàtúlù ọrùn wọn ni wọ́n bẹ́ wọn lọ́rùn wọn kú gbé nìyẹn gbogbo àwọn tó lọ ń dà lájà ẹ dákun ẹ tó ń sin Ṣàngó tó wá fi Ṣàngó lẹ̀ tó lóun gba ìsìlámù ẹni tó ń sin Ògún tó fògún sílẹ̀ tó lóun gba ìsìlámù ẹni tó ń sin Ọya Ọlọ́bàtálá Elégúngún tó gba ìsìlámù tó bá yẹ pé àwọn òrìṣà yẹn sọ pé ìwọ tó bá ti kúrò ní ẹ̀sìn yìí o tó lọ gba ìsìlámù o wọ́n pa ọ́ ni ṣé máa ríyàn pè sínú ìsìlámù ṣé máa ríyàn pè sínú ìsìlámù àná àwọn àtúnṣe wa dẹ̀ ṣe mí o wọ́n pa yín ni gbogbo wọn pátá wọ́n pa yín ni kọ́tísìmù eléyìí tún lágbára kọ́tísìmù yìí ó ní ó lágbára ó ilé ìkọjá ó kọjá rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ó kọjá bìkìá fún wọn pa ọ́ ni wọ́n pa ọ́ ni á pa ọ́ ni ó lè pa ọ́ ni aláwọ̀ tàbí pé a kì í ṣe nǹkan kan náà ìròrí wa ò papọ̀ báwo ṣe pé kájọ máa ṣe a kì í ṣe nǹkan kan náà pẹ̀lú àwọn pípù yìí wà náà wọ́n pa ọ́ ni ó lè pa ọ́ ni á pa ọ́ ni ọ̀gẹ̀ nìkan ó pa ọ́ ni ó pa ọ́ ni ọbí ṣìlámù ó pa ọ́ ni ọyẹ kíní kànábì ó pa ọ́ ni tó bá pẹ́ àwọn ẹ̀sìn tí ṣìlámù bá ń lẹ̀ Yorùbá àwọn ti fòfin sílẹ̀ pé wọ́n bá ti kó nínú ẹ̀sìn àwọn o wọ́n lè lẹ́sìn àlàáfíà lẹ̀sìn ẹjọ́ yìí tẹ̀ ń wò mí ní comment section ṣẹ́sìn àlàáfíà ní ṣẹ́sìn àlàáfíà lẹ̀sìn wọ́n pa ọ́ ni wọ́n ní apá ọ́ ni ànábì apá ọ́ ni àpá ọ́ ni ó pa ọ́ ni tẹ́ bá tiẹ̀ wá pa níbo lè máa kórè wọn sí àbí ẹ máa dín wọn tà ní ẹmẹ́lẹ̀ yẹn pa ṣe máa dín tà ní ẹmútọ̀ wọn ẹ pa kí lè máa bá àdètí máa ṣòkú wọn. We have over 10,000 religion ní ayé ẹ̀sìn tó lé ní 10,000 ló wà láyé tó kà kó dẹ̀ ń ṣẹ̀sìn tiẹ̀ ẹ wá àwọn wọ́n pa yìí ẹ lọ bèrè bó làwọn ọmọ wọn wà àwọn ọmọ wọn lè wà ní Amẹ́ríkà wọ́n lè wà ní London àwọn ìlú tí wọ́n ti gba ẹ̀sìn pẹ̀lú àwọn ọmọ máa ń wà ṣùgbọ́n àwọn wọ́n pa ọ́ ni ẹ̀rọ ní apá kò sí Nàìjíríà gba wèrè gborí burúkú ó gba òfò irú àwọn ilé iṣẹ́ kẹ̀kọ́ tí wọ́n ta Catholic hospital kí wọ́n lọ tọ́jú wọn ẹ̀ka sọ́dọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ṣàtàwọn ìyẹ́ ẹ̀. wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ tìjàgbó tí èkó tèkó wọ́n fi bẹ̀yìn tó gbólẹ̀ Yorùbá pátá lápapọ̀ wọ́n fi bẹ̀yìn wọ́n fi orí adé gbogbo ilẹ̀ Yorùbá wọ́n fi bẹ̀yìn Irú Ekun tí Mádàsọ́lá dá sílẹ̀ torí èmi mọ̀ pé tẹ́ ẹ̀ bá fún mi go ahead irú ọjọ́ tí wọ́n lọ sí forest
tó lọ sínú fọ́rẹ́sì yẹn táwọn kan sunkún tó lọ sí fọ́rẹ́sì ó ṣe kíní kan irú ọjọ́ tí wọ́n lọ sí májàsọ́lá òkúrẹ̀ láti lọ gbogbo DSS gbogbo àwọn tó jálábò ilẹ̀ Yorùbá ló tẹ̀lé májàsọ́lá tẹ́ ẹ̀ bá fọwọ́ sí májàsọ́lá ò ní lọ ṣùgbọ́n ní ìsìn tẹ́ ẹ ti bá fọwọ́ sí tá à ń lè jáde gbogbo nǹkan tó bá kù tó jẹ́ ní nǹkan ààbò ní ilẹ̀ Yorùbá bàbá mo ra wọ́ ẹ̀bẹ̀ sí mo fi ìkúnlẹ̀ àbí àwọn mo fi gbẹ̀yìn mo fi ẹlẹ́dàá gbogbo àwọn tí wọ́n ò ṣẹ̀ tí wọ́n ò rò tí wọ́n ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nílẹ̀ Yorùbá mo fi gbẹ̀yìn gbogbo nǹkan tó bá kù tó yẹ kí ẹ ṣe fún Májàsọ́lá ẹ dákun ẹ bá wa ṣe fún so ká lè rí ìjà yẹn gbè ká lè rí ọ̀nà lọ ká lè túbọ̀ rí àwọn ọmọ Yorùbá gbà sílẹ̀ nínú ìgbèkùn tí wọ́n dè wá mọ́. ṣé ma orúkọ ilé ìwọ̀sí. orúkọ mi ni Jáwé Nàìjíríà Táíwò aka ìyá Májàsọ́lá Òòṣà. Òòṣà. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ gidigidi gan pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ OPC nínú ẹ̀rà tí wọ́n dúró tì mí gbogbo wa tó jẹ́ pé wọn ò ń jẹ́ kí ojú ó tì mí bí n bá ti ń sọ ni wọ́n ń tẹ̀lé mi àwọn náà sì fi àwọn tó kájú ẹ̀ tì mí lẹ́yìn mo dúpẹ́ gidigidi gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà torí pé nígbà tó gunlé táwọn ọmọ fọ́nká wọn níbo làwọn fẹ́ rọ́ọ̀lù mọ́ ní ẹ̀yìn kan ẹ̀yà lọ́nú Àgbẹ̀kọ̀yà àjọ nira wa ni ẹ̀yìn kan ẹ̀yà lọ sí PDL àjọ wà ń bẹ̀ ni tọ́lọ́n bá sọ pé àtúnríra a sì padà wá sí ilẹ̀ Yorùbá láti bá dé ó ṣeé ṣe kí Ọlọ́run ó gbé agbára fún wa ju ta wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n kí sí bá wà yìí ọlọ́pàá wá wà yìí àdúgbò fún bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tó fún wa nínú ẹkùn ẹ bá ṣe jàgàbá yẹn dáadáa bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tí ó fún wa ní security ìrù ẹkùn yìí àwọn kan gbà wọ́n rò bá ń parọ́ a sì dúpẹ́ lọ gbogbo àwọn lọ́balọ́ba pátápátá tí wọ́n lọ bá bàbá Tinubu àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bá ṣe kábíyèsí bàbá dáadáa Ọọ̀ni of Ifẹ̀ bàbá dáadáa ẹ ṣe kábíyèsí yẹn dáadáa bàbá tí Ọ̀yọ́ ọmọ Kánò Ọọ̀ni ọ̀yẹ́ nìkan Kánò ọba àbú Ọọ̀ni Ọọ̀ni tó ọba bú òun ta ló fẹ́ bú ẹ wá ní Sunday bú mi ní Sunday ọba bú mi ta ni kò bú èmi bàbá rẹ̀ náà ni ó bú ọmọ bá bú bàbá ọmọ náà sì sọ́rí bí bàbá bá bú ọmọ yóò ní sọ́rí bàbá mi kò ní burú fún bàbá láyé kó lọ́dọ̀ ọmọ lọ́wọ́ kí ni bàbá òní fẹ́ gbà lọ́wọ́ ṣé èmi ní ṣe security for ọ̀nì ni kò possible ọ̀ọ́ni fún rẹ̀ security ni ta ló lè gbé kú lójú ta ló lè ta ọ̀sán ọ̀nì láyà tó fi babalaba pẹ̀ tó bí rẹ̀ ọ̀tọ̀ọ̀nà alákejì ẹ̀kí wà tèmi èmi náà ní wà nǹkan ọ̀dọ́ rẹ̀ bàbá wa bínú Ọlọ́run jẹ́ mi wọ́n gùn àti bàbá wa Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá Yèyé aláṣẹ ìkejì òrìṣà bàbá sì káyọ̀sí nígbà tí àwọn inú rìsáàfù Ọ̀yọ́ lọ tá à ń sáré káàkiri pé ojú ọ̀gbọ́dọ̀ ti Yorùbá àwọn ọmọ tí wọ́n kó agbọ́dọ̀ wá wọn jáde adúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ò fi àwọn ọmọ yẹn dójú ti bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá wa Aláàfin kú bàbá Yèyé bàbá wa fi $1 million ránṣẹ́ sí mi bàbá ní kí n fi ránjẹ fún gbogbo àwọn ọmọ tí ń tẹ̀lé mi pátápátá mo wíri àbí ìwíri ẹ̀rú wa. Tóbi ogun lé tí ò sí ọ̀nà kankan tó láyà láti ọmọ lórí tí ò sí bàbá mi tó jókòó ìyàgbọ́ olúwàdígà yìí bàbá dáadáa yìí àwọn ní gbogbo ìdílé mi kò wà pẹ̀lú Ìgbòho àti kábíyèsí fún wa. Ọlọ́wọ̀n ní bá ìpínlẹ̀ Èkó ní ọmọ yín lọ́wọ́ ọlọ́wọ̀n ní bá ìlú Bàrígà jẹ́ àwọn oṣù ayé tó wá yìí tó o bá ní àwọn tí ọmọ ọba ọkọ wàhálà o ní tètè débi tó ń lọ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó nífẹ̀ẹ́ mi mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí ò nífẹ̀ẹ́ mi tí wọ́n ń rìn mí ń kàké pé kó lè tètè yá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ gidigidi gan pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ OPC nínú ẹ̀rà tí
wọ́n dúró tì mí gbogbo ìgbà tó jẹ́ pé wọn ò ń jẹ́ kí ojú ó tì mí bí n bá ti ń sọ ni wọ́n ń tẹ̀lé mi àwọn náà sì fi àwọn tó kájú ẹ̀ tì mí lẹ́yìn mo dúpẹ́ gidigidi gan mo dúpẹ́ lọ gbogbo ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà torí pé nígbà tó gunlé táwọn ọmọ fọ́nká wọn níbo làwọn fẹ́ rọ́ọ̀lù mọ́ ní ẹ̀yìn kan ẹ̀yà lọ́nú Àgbẹ̀kọ̀yà àjọ nira wa ni ẹ̀yìn kan ẹ̀yà lọ sí PDA àjọ wà ń bẹ̀ ni tọ́lọ́ ń bá sọ pé àtúnríra a sì padà wá sí ilẹ̀ Yorùbá láti bá dé ó ṣeé ṣe kí Ọlọ́run ó gbé agbára fún wa ju ta wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ. ọ́fíìsì bá wà yìí ọlọ́pàá wá wà yìí àdúgbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu tó fún wa nínú ẹkùn. ẹ bá ṣe jàgàbá yẹn dáadáa. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí ó fún wa ní security ẹkùn yìí àwọn kan gbà wọ́n rò bá ń parọ́ a sì dúpẹ́ lọ gbogbo àwọn lọ́balọ́ba pátápátá tí wọ́n lọ bá bàbá Tinubu àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bá ṣe kábíyèsí bàbá dáadáa Ọọ̀ni of Ifẹ̀ bàbá dáadáa ẹ ṣe kábíyèsí yẹn dáadáa bàbá tí Ọ̀yọ́ ọmọ Kánò Ọọ̀ni òye nìkan Kánò ọba àbú Ọọ̀ni òní tó ọba bú òun tó o fẹ́ bú ẹ wá ní Sunday bú mi ní Sunday ọba bú mi ta ni kò bú èmi bàbá rẹ̀ náà ni ó bú ọmọ bá bú bàbá ọmọ náà ṣe sọ́ọ̀rì bí bàbá bá bú ọmọ yóò ní sọ́ọ̀rì bàbá mi kò ní burú fún bàbá láyé kó lọ́dọ̀ ọmọ lọ́wọ́ kí ni bàbá òní fẹ́ gbà lọ́wọ́ ṣé èmi ní ṣe security for ọ̀nà ni kò possible ọ̀ ní fún ẹ̀ security ni ta ló lè gbé ogún lójú ta ló lè ta ẹ̀sán ọ̀dínláyà babalaba pẹ̀tọ́ bí rẹ̀ ọ̀tọ̀rọ̀ alákejì ẹjẹ́ máa tèmi èmi náà ní ìwà nǹkan lọ́dọ̀ rẹ̀ bàbá wa bínú Ọlọ́run jẹ́ mi wọ́n gùn àti bàbá wa Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà bàbá sì káyọ̀sí nígbà tí àwọn inú rìsáàfù Ọ̀yọ́ lọ tá à ń sáré káàkiri pé ojú ọ̀gbọ́dọ̀ ti Yorùbá àwọn ọmọ tí wọ́n kó agbọ́dọ̀ wá wọn jáde adúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ò fi àwọn ọmọ yẹn dójú ti bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá wa Aláàfin kú bàbá yèyé bàbá wa fi $1 million ránṣẹ́ sí mi bàbá ní kí n fi ránjẹ fún gbogbo àwọn ọmọ tí ń tẹ̀lé mi pátápátá mo wíri àbí ìwíri ẹ̀rú wa. ó níbi tí ọba ti sí ẹ̀rù ó ní mọ̀mọ́ bẹ̀rù mẹ́ o ó ní nìyẹn ó ní ayé tó wá yìí tó ọba ní àwọn tí ọmọ ọba oko wàhálà kó o ní tètè débi tó ń lọ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó nífẹ̀ẹ́ mi mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí ò nífẹ̀ẹ́ mi tí wọ́n ń rìn mí nígbà kékeré tó lè tètè yá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ gidigidi gan pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ OPC nínú ẹ̀rà tí wọ́n dúró tì mí gbogbo ìgbà tó jẹ́ pé wọn ò ń jẹ́ kí ojú ó tì mí bí bá ti ń sọ ni wọ́n ń tẹ̀lé mi àwọn náà sì fi àwọn tó kájú ẹ̀ tì mí lẹ́yìn. celebrity ẹyọ kan cameraman 5,000 kí ló dé Ìgbòho ẹyọ kan cameraman bíi 5,000 kí ló dé ẹ fẹ́ wọnú ẹ̀ ẹ fẹ́ gbé mi ní ibẹ̀ ẹ kọ́ ni mo lè kọ́kọ́ bá mi pàtẹ́ ọmọ Adéyẹmọ àwọn ẹ̀kọ́ wo lẹ kọ́ ní àárín fídíò tí mo ra play fún yín fídíò yẹn kù o ẹ máa gbọ́ tó ti dúpẹ́ lọ́wọ́ ààrẹ Gani Adams náà àwọn OPC Gani Adams ó tún dúpẹ́ lọ́wọ́ wọn ṣe rí Sunday Igboho ní 2021 wọ́n báǹdì kókó máa wá sí Èkó Sunday Igboho kókó lè kókó èkó nǹkan ṣá tó bá wá sẹ́kọ̀ọ́ a máa ti gbá ni a máa ṣàwó ni Sunday Igboho yẹn ni wọ́n á kó ijó kó ayọ̀ dáná pẹgbẹ́ pọ̀gbà ní Èkó wọ́n fi ṣẹlẹ̀ láti lọ pàdé ẹ bá mi ṣe kábíyèsí Ọlọ́run ni Sunday Igboho yìí ni wọ́n pe ẹgbẹ́ pe ọ̀gbà ni wọ́n dáná láti lọ pàdé ẹ̀ láti lọ wẹ́kọ̀mù ẹ̀ gbogbo ibi tí wọ́n ti rò pé èmi ẹ̀yin àwọn ọmọ wa àwọn olólùfẹ́ wa tí wọ́n ti rò pé àjẹ́ èèyàn tó sọ wá di òkúta tí ọmọ ni wọ́n pàtì á padà digun lébẹ̀ lágbára Ọlọ́run ọba
ní 2021 tá a fẹ́ lọ sí Èkó pẹ̀lú ìfòyà gan ni pẹ̀lú ẹ̀rù wọ́n lọ sí Èkó kíni kan lè ṣẹlẹ̀ o kíni kan lè ṣẹlẹ̀ o. lẹ́nìí Sunday Igboho wà wọ Èkó ní 2021 yẹn Sunday Igboho tó bẹ́ẹ̀ kó ló fẹ́ lọ́ọ̀chì Iru Ekun kó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ 2021 àwọn lọ sí Èkó àwọn wá lọ́ọ̀chì ẹgbẹ́ kan kó tó 2026 5 years later just 5 years later Sunday Igboho yìí ní lọ́ba lóyè wá dúró dè ní ìpínlẹ̀ Èkó kábíyèsí Ẹlẹ́dùmarè kábíyèsí Ẹ̀fà kábíyèsí gbogbo owó mọ̀ ìpápátá mo ju fún fídíò yẹn sórí YouTube Yorùbáwùyí láàárọ̀ yìí níbi tó dẹ̀ ti sọ wípé bàbá kan dífá wọ́n sọ fún àwọn pé àwọn kan máa wá káwọn mọ́lé o tí wọ́n ń bọ̀ nígbà táwọn ń bọ̀ táwọn kan pàdé àwọn oníṣẹ́ bá àwọn ẹni lélẹ́yìí ní wọ́n ti pé àwọn kọ́ ṣùgbọ́n dúkìá máa sọnù nǹkan máa sọnù àmọ́ ibẹ̀ náà wà padà ti di ńlá kò sí iye kò sí ìtò fẹ́ kà tó fẹ́ rí ọjọ́ iwájú Ifá máa sọ̀rìn àjò ayé ẹ̀ fún ẹ̀ tó bá pàdé onífá tó mọ fádá wọ́n á dá bó ṣe máa gbé ẹsẹ̀ àwọn nǹkan yìí làwọn òyìnbó àtàwọn Fúlàní rí tí wọ́n ṣe dà Ifá tiwa kò ní ọ̀nà òtítọ́ tí wọ́n gba góòdì lọ́wọ́ wa tí wọ́n gbé pàǹdà lé wa lọ́wọ́ olóyè sọ ọ̀rọ̀ yẹn omi ẹkún rẹ̀ ń gbọ̀n mi tó bá yẹn dífá yẹn ẹrúbọtì àwọn rúbọ náà wọ́n sọ pé àwọn rúbọtì so ìwọ tó bá ń ṣe nǹkan tó ní babaláwo mi ẹ bá mi rúbọ yìí kíní yóò tí ì ṣe o ò mọbi tọ́lọ́run mú ẹ lọ o ò mọbi tí àwọn alálẹ̀ mú ẹ lọ ṣáà ti máa fi òótọ́ ọnú máa fi ṣe ní 2021 yẹn tá a bá lọ sékòó tá a fa gbùrù tí gbùrù fa gbó tá a bá gba Yorùbá nation ilẹ̀ Yorùbá máa wà nínú ogun báyìí mo ń parọ́ tá a bá gba Yorùbá nation ní 2021 mọ́ 2022 inú ogun ní ilẹ̀ Yorùbá máa wà torí ní ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ẹ̀mẹ̀ bàbá ò tí ì jáde ọpọlọ 60% ọmọ Yorùbá ò tí ì ṣí politically wọ́n sì ń fìyà jẹ ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ a sì lè dìbò fún Fúlàní ká dìbò fún Haúsá ká dìbò fún Ìgbò láì mọ̀ pé ojú agbami ọ àárín agbami nílẹ̀ Yorùbá wà kábíyèsí Ẹ̀fà Ọlọ́run tó sún ọjọ́ wa títí di èní mo dúpẹ́ Yorùbáwùyí pé mo wà ní ara àwọn tó dìde fún ilẹ̀ Yorùbá ẹ̀yin kọ́ ẹ bá ara yín dúpẹ́ ẹ bá ara yín dúpẹ́ wípé ẹ wà lára àwọn tó ń dìde pé a gbọ́dọ̀ dá dúró ni òkúta tó mọ̀lé kọ̀tì ló padà digun lé bàbá Tinubu kan tó ń ṣe nísìn ó lè má jẹ́ pé wọ́n fẹ́ ṣe é ó lè má ṣe ní pílánì wọn ohun tí wọ́n ń ṣe yìí ṣùgbọ́n Ọlọ́run ọba tó mọ èní tó mọ àná tó tún mọ ọ̀la àwọn alálẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹ̀jẹ̀ àwọn ọmọ àwọn ń ṣàn àwọn ni wọ́n dìde fúnlẹ̀ Yorùbá o ṣe gbé àfàkọ́ ni mo play yẹn tó ní ẹ tó bá ti kíní kan tó bá ti fi ìsìlámù sílẹ̀ á pa ọ́ ni wọ́n ní á pa ọ́ ni ànábì ní á pa ni káfátù lúwẹ̀ ni ṣùgbọ́n àwọn alálẹ̀ Yorùbá àwọn ò ní pa ọmọ tiwọn wọ́n ti máa sọ wípé aláró ò ní rẹ aṣọ tán kó wá gbàdúrà kójó rọ̀ oòrùn ló máa ní kó rọ̀ ṣé wá pé abiyamọ ni àwọn bàbá wa àwọn ìyá wa nílẹ̀ Yorùbá àtàwọn tó ti lọ àtàwọn tó wà nísìn kò sí tó pọmọ jẹ nínú wọn gbà tí wọ́n tí alálẹ̀ àtiwọ́ gbà tí wọ́n ń ṣe ètò yẹn nígbà yẹn ń ká wa lára ó ń dùn wá bẹ́ẹ̀ àtọ́jà yẹn jà ń gbà yẹn o ẹ má yẹ ká parọ́ fúnra wa o àti Sunday Igboho o àti Yorùbáwùyí o àtẹ̀yìn tẹ́ ń wò wá o àtàwọn ọmọ àtọ́jà yẹn jà ń gbà yẹn a ṣáà ń fi agídí tì í tó bá bẹ̀rẹ̀ sí fi agídí tì í débì kan ẹ mọ̀ ó ní ẹni tó ní lè dààmú ṣùgbọ́n tó pé ò fẹ́ sí tì wàá dúró tì lọ́rùn ni pé wo wàá yà pa mí ni mi ò ní fẹ́ mi ò ní gbà fún ẹ tó bá ti pé ẹ̀fà débì kan àwọn ẹ̀gbọ́n ìmọ̀ wá bọ́ta nínú ilé àwọn náà sọ nílé pé ẹ fi ẹ̀jẹ̀ kan nà ẹnu ẹ̀
ẹnu ẹ ti mú ju ẹ jẹ́ kó nà dáadáa tó bá lù ẹ débi kan tó sì dúró tì lọ́rùn àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n á bọ́ta nínú ilé pé ó fẹ́ pa ni ó ya wèrè ni ìyá àti bàbá náà máa bọ́ta ṣé mò ń parọ́ náà lé ní ìsìn wọn àti lọ forí kómi a lọ fa wàhálà káà nígbà níṣẹ ẹ lè máa pa wá nípa púpà sẹ àwọn bàbá wa ò ní wọn kọ wò pé ẹ fi wọn lẹ jẹun náà ẹ kí Buhari náà wọn dáadáa àwọn Aláàfin àná ẹ fi wọn lẹ ẹ kí Buhari ṣe sàǹdóró fún ẹ fi wọn lẹ Tinubu náà wò pé èyí wọn dé nǹkan ṣe yín ni wẹ ìjọba jẹ àdórí yín á pé ńgbà náà fún pàtàkì pé alágídí lọ̀gá alágbára ò bá ti fẹ́ dáràn Buhari dẹ̀gẹ́dẹ́ àti dáràn àwọn ọ̀dẹ̀gẹ́dẹ́ àti takú ti Nàìjíríà lọ pé ó yá ẹgbẹ́ ẹ máa rún wa lọ wọ́n ti jọ tí mo lọ fèsì Buhari ní United Nations kí ni mo gbé mi ìjọ yẹn ni kí ni mo gbé mi ní United Nations l'Amẹ́ríkà mi bí Ọlọ́run ọbaṣà Ọlọ́run ṣá kí ló gbénú mi náà nígbà yẹn kí ni nǹkan tí mo mì tí mo lọ ní United Nations tó dẹ́ sẹ́ni pé Brazil newspaper wọ́n gbé mi foreign newspaper bíi 4 ló gbé mi bàbá wa yìí mi ò fẹ́ fọkọ bàbá yìí àwọn náà sẹ́ǹdì ẹ̀ sí pé Yorùbá wù yìí ẹ wo bí tó ti rí yín ọlọ́run ní Brazil sẹ́ǹdì sáwọn màá tó kọ wọn Ológun lolúwa báwo Ológun lolúwa náà sẹ́ǹdì ẹ̀ sí mi pé Yorùbá wù yìí ẹ wo front page náà gbé mi sí pé nígbà tẹ́ ẹ̀ lè máa pa wá sẹ́ẹ̀ Ológun olúwa God bless you my brother àwọn náà sẹ́ǹdẹ̀ tí Yorùbá wù yìí ẹ wo bí wọ́n ti rí yín wọ́n wá sórí burúkú ní sẹ́ẹ̀ ẹjọ́ kí ni mo gbé mi kí ló ń gbénú mi kí ni mo gbé mi tí mo lọ fèsì Buhari ní United Nations èsì tí pẹ́sidẹ̀ǹtì mo ti mì nǹkan mo mì nǹkan lẹ́nu ìwà ńkọ́ àwọn bàbá wa wọ́n ní kó nà wá dáadáa àwọn náà wá dìde fún wa àdúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí Ọ̀yìn ẹ ṣé àdúpẹ́ bàbá wa Olúgbọmọ Bàyámù ẹ ṣé àdúpẹ́ Aláàfin Ọ̀yọ́ àdúpẹ́ bàbá wa Olúbàdàn ẹ ṣé gbogbo ẹ̀rọ ìgbàlẹ̀ Yorùbá pátápátá èmi Yorùbá wù yìí mo kí yín mo yìn yín lọ́gọ̀ọ́ ẹ̀yìn mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ padà dìde gbogbo ládéládé lóyè ẹ̀yin ọ̀tọ̀kùn ìlú because Yorùbá nation tá à ń wò yìí òmìnira ilẹ̀ Yorùbá many people were behind it tí wọ́n dúró tí wọ́n ò bójú síta prominent people tí ọkọ bá wá síta tó wá ń sọ òyìnbó kíní kan ìgbà tí kíní tó máa ń sọ story ẹ gbàgbé ń pa àwọn professor wọ́n wà ń bẹ̀ mo wá fi bàbá wa grandpa professor Banji Akíntóyè mo fi kí gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá pátápátá mo wá fi Àkànbí ọmọ Olódòdẹ dádì mi wọn lódò sledgehammer mo fi kí gbogbo ẹ̀yin fáǹsì Yorùbá wuyì pátápátá táti jọ ń fa struggle yìí láti day one mo kí yín mo fi Àkànbí ọmọ Olódòdẹ mo fi kí yín òkúta tiẹ̀ náà tó mọ̀lé kọ́ọ̀tì ó padà digunlé sí forget am o tálálẹ̀ bá gbá ẹ mú láti jà fún òmìnira ilẹ̀ Yorùbá wàá rò bóyá òun lálàá ni ṣé Tinubu lè ní ló wá àpúfù Ìrù Ekun Tinubu tí ò gba Àmọ̀tẹ́kùn láyè lẹ́kọ̀ọ́ àwọn náà wá àpúfù Ìrù Ekun ní wọ́n á rí Sunday Igboho kó máa dá bí ẹdun kó máa rọ̀ bí òwe kó máa lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Tinubu lẹ́gbẹ̀ẹ́ náà ti pé kò kí ẹ̀ bàbá yẹn ó dájú jọ ṣẹ́ lọ kò kí ẹ̀ that same Tinubu lénìí ló wá ní ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ sọ̀rọ̀ wa tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ sọ̀rọ̀ wa tọ́pẹ́ àbí kò tọ́pẹ́ àti sọ́mọ Adéyẹmọ mo kí ẹ bá mi ṣe òkú àforítì òkú ìfaradà nǹkan kan ìjíjà ògbódó àrá sán ìjíjà ó gbé odó Àdìsá òkú omi wípé ẹ̀mí ẹ wà láyé ìyá tó jó padà jọrọ ẹ wípé ó wà láyé ó wà láàyè ó tún wà láàyè rẹ ó tún wà nínú àlàáfíà Buhari tó níbo la máa gbà ó ti dìtàn báyìí Àdìsá mo kí ẹ Ọlọ́run bá wa tẹ Àdògán
àti àfáà Fatai àti ọmọ Ondo yìí ni wọ́n tó pẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ti lọ nínú struggle Yorùbá nation òmìnira lọ́n bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn tó bá ti lò gba wọn tán ṣekú nísìnyí fún wọn bó tó bá yẹ pé wọ́n sì ń padà bọ̀ kí wọ́n wá yàrá wọ́n padà wá sílẹ̀ Yorùbá kí ilẹ̀ Yorùbá dùn gbé fún gbogbo wa pátápátá àwọn ajogun kúrò bá wa pa wọ́n rẹ́ lórí ilẹ̀ wa gbogbo àwọn ajogun tó ní òkú ta fẹ́ gbà kí ló dì mọ̀ bá wa pa wọ́n rẹ́ lórí ilẹ̀ wa gbogbo ẹni tó sọ pé ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ló máa tà sílẹ̀ kí ìṣẹ̀dá wa kó bá wa pa wọ́n rẹ́ lórí ilẹ̀ wa kí ni wàá ṣe gbé káyé sá kiri káyé sá ká kó yé máa lé wa káàkiri you cannot do this if you don't do this you gonna deport you South Africa ń pa àwọn èèyàn anyhow àwọn tí wọn tó gbẹ́ẹ̀dì ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá àwọn ń sákò lórí ilẹ̀ wa ń sá lọ sílùú onílùú àwọn Fúlàní wa ń sákò nínú igbó wọ́n ń sá wá sórí ilẹ̀ wa the best paid robotic engineer ní gbogbo àgbáyé the whole world ní èní the best paid the most paid robotic engineer ní gbogbo àgbáyé lẹ́nu ọmọ Yorùbá ni ọmọ Yorùbá ló gbé ọmọ kó nu aláboyún lọ́mọ ọ̀sẹ̀ méjì àbọ̀mọ oṣù méjì ni tó tún ṣe ọpọ́yọ̀ tó tún dá padà sínú ẹ̀ Yorùbá ni wọ́n ń sáré bíi fàwọn wọn tó ń sáré tó ń ṣe gbẹ Yorùbá lè máa bá everywhere yìí tó ń gbá bọ́ọ̀lù Yorùbá lè máa bá níbẹ̀ ká máa nílẹ̀ wa a máa ṣe ìlú wa àwọn èèyàn máa wá sílùú wa Ọlọ́run ṣe wá lé ní ọjà ẹ̀yin bàbá wa ẹ jẹ́ ká mọ ajé ṣe ọba tó ṣe wá lé ní ọjà ẹ jẹ́ ká mọ ajé ṣe àwọn ọmọ yín ẹ gbárùkù tì wá àwọn ọmọ tó náà fún yín àwọn ọmọ tó ní ọpọlọ ni wọ́n ẹ support wa with everything ẹ dá ilé iṣẹ́ sílẹ̀ Yorùbá jẹ́ ká àwọn Yorùbá máa ṣiṣẹ́ ń bẹ̀ tó máa nípa ẹwà àǹfààní religious bigot tàbí kíní kan bigotry ni ilé iṣẹ́ tó bá dá kalẹ̀ mọ̀ pé 70% tó máa gbà ń bẹ̀ ọmọ Yorùbá ni kó jẹ́ ẹ dá ilé iṣẹ́ kalẹ̀ gbogbo tẹ ní ẹ fẹ́ ra aṣọ ẹ̀ẹ́dẹ̀jẹ̀ ń lọ sílùú òyìnbó àwọn ọmọ yín tí wọ́n kàwé tí wọ́n ka read medicine wọ́n wà àwọn tí wọ́n read law wà pharmacist wà a lè máa ṣògùn nílùú ẹwọ Burkina Faso kò tó ìdásí mẹ́jọ ilẹ̀ Yorùbá Burkina Faso tó dásí mẹ́jọ ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n máa ní góòdì wọn fún ara wọn nísìn wọ́n tẹ̀ ń ṣayé wọn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn àtàwọn pípù yìí a kì í ṣe kankan náà ẹ wo ọmọ tó the most paid robotic engineer Sirius Adékúnlé wọ́n fi Sirius orúkọ àràbó síwájú ẹ̀ fún Ọlọ́run kí wọ́n má ṣe ń jẹ orúkọ tí kò máa jẹ́ Adékúnlé wọ́n pé Sirius àbùrù kúlíkúlí ló ń jẹ́ ni àdìmọ̀kọ́ ọmọ Yorùbá ni Adékúnlé láti pé Yorùbá ni ó kà máa jó ẹ máa lọ lórúkọ Yorùbá yín ẹ sọmọ yín lórúkọ Yorùbá tó bá bímọ sọmọ Adékúnlé oyè Ṣíjì Tèmiládé Ọlọ́run ṣebì kan ẹwà kún mi ẹwà tó mi ẹwà wùn mí Àbẹ̀ní Àgbékẹ́ Àṣàkẹ́ Aládìsá Àlàkẹ́ kò sáà tó ń jẹ́ orúkọ yẹn àwa nìkan là ń jẹ́ the only ẹ̀bùjẹ́ àwa ni the only ọ̀nà tí méjì ní ghost DNA a ti wà far way more better than tó tó pé wọ́n gbé ìtàn kí lórúkọ èdè Ádámù àti Éfà ní 2000 years ago orí tí wọ́n rí ní ìwé lérú ní Ondo state àbí oníbẹ̀ ìwé lérú wà wọ́n ló ti over 13,000 years torí yẹn ti wà mẹ́ ká ló bí orí èèyàn dẹ̀ ní àwọn ọmọ òwú máa kọrin wọ́n ní òwú la kọ́dà o òwú la kọ́dà o bẹ́ẹ̀ dòwú ẹ bèrè wo ọmọ ṣé ọmọ Fúlàní lòwú ṣọmọ Fúlàní ní òwú wọ́n ní Ifẹ̀ ilé Ifẹ̀ ibi tí ilẹ̀ ti fẹ̀ wá àwọn ọmọ Sudanese kan àwọn ọmọ Gambia kan àwọn ọmọ Mali wọ́n kọńtró wa lórí ilẹ̀ wa ẹ̀yin bàbá wa ẹ ṣe needful àmọ̀pẹ́ lówó àmọ̀pẹ́ lọ́pọlọ ẹ fi ọpọlọ yín dá ilé iṣẹ́ kalẹ̀ sí ilẹ̀ Yorùbá there are many things we can produce many things la lè ṣe àwọn ọmọ yín wà talented
àwọn ọmọ yín many things májòkó bá níbi tí mo wà tí májòkó mo máa rò kó oríṣiríṣi ẹ wo bọ́ọ̀sì ọpọ́n up off yẹn ẹgbẹ́ security wà ní màá ti wálé màá ti wá máa bẹ̀rẹ̀ bọ́ọ̀ ọpọ́n up off bus tí ìlú ṣe gbé wàá mèkì owó ẹ àìmọye èèyàn tún kọ́ àìmọye nǹkan mi bíi ẹlòmíì tó ti kọ́ nílé mo ní ẹni tó yẹ pé federal doctor ni láti Nàìjíríà tó pé àwọn kí lórúkọ ẹ àwọn ajá àwọn ẹranko ló ń tọ́jú àjọ wà ní títì àjọ ń kiri tíkẹ́ẹ̀tì ni àjọ ń ṣàgbèrò mi bíi ni because ìlú ò ṣe é gbé please do something mo nífẹ̀ẹ́ yín gan ẹ ṣe àwọn afẹ́yàn bíi méjì àbí mẹ́ta láyè kí wọ́n pè wọlé ká tó máa lọ lórí ètò ẹ ṣeun tó wà lórí TikTok tó bá fẹ́ sọ ok Silias orúkọ Jews ní Silias àwọn ọ̀nà pa ní Salisu ok àwọn afẹ́yàn bíi méjì àbí mẹ́ta ìyá wa ní kẹgbọ́n sókè. ok ìyá gbogbo nǹkan tẹ̀ ń sọ pátá in fact ẹ ní ìwẹ̀ kò tẹ̀ sí committee mo tẹ̀ tún lè sọ sí because ẹ ti already jẹ́ ká mọ̀ wípé àwọn bàbá ní láti wà proactive. This is the time to claim our destiny and put our destiny into our own hands. Yorùbá ṣì máa gọ́fà èmi ní ìgbàgbọ́ pé àwa Yorùbá ṣì máa ṣe ní Ọlọ́run dá wa yàtọ̀ kì í dẹ́ ṣe pé bí ìgbéraga bí àṣà wa ṣe rí ni o bí inú ẹ̀jẹ̀ wa ni o we are just different. We are culturally dressing wa the way that ṣe rí wa mú di tí àwọn foreign ideology kan fẹ́ kó ọpọlọ àwọn èèyàn wa lọ. So bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn màmá mi someone had to take control and àwa ọmọ Yorùbá la lè take control and iṣẹ́ àwọn Yorùbá tá a máa sọ pé kò kàn mí ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ní láti fọ àwọn èèyàn tó wà ń Kwara sílẹ̀ because I understand mùsùlùmí náà ń ṣe let us come together because tí wọ́n bá fi lè sọ Kwara di north kò ní rọrùn fún other Yorùbá state o. And I want us to not to be selfishness because tó bá pẹ́ àwọn ìyá àwọn bàbá wa wọ́n padà lọ sí Ìlọrin wọ́n lé àwọn alímì nígbà tó ṣẹlẹ̀ ẹni nǹkan tó ṣẹlẹ̀ ní kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. So sometimes history might not repeat it because we never learn. Jerry and àwọn bàbá wa náà ẹ jọ̀ọ́ believe more in us. Ẹ má sọ pé ọmọdé ni wá kí ló ń ṣe ẹ jọ̀ọ́ ẹ lè wá diplomatic pẹ̀lú àwọn Fúlàní and then last ìyá mi Jerry èmi ò mọ̀ bí abẹ́mi ṣe rò lẹ́yìn náà ṣe rò Fúlàní ọpọlọ Fúlàní dàbí ọmọ tó ń rákòrò lẹ́ni I'm sorry anytime tó bá ti lánàá gbàgà sọ̀rọ̀ mo kò máa ń wò ó pé ṣé ọpọlọ people yóò develop nígbà tó wà kékeré ni how can you allow people like that to control you the Yoruba people kí lè ń wò kí ló fẹ́ fà kí ló ṣẹlẹ̀ ṣé àtẹnujẹ la máa pè é ni o ṣe máa sọ pé ọ̀tá wa ò ní ròmù débẹ̀ ẹ má bínú I'm not trying to insult our people because tèmi bá fẹ́ báyọ̀ ṣọ̀rẹ́. ẹni sùn lórí fóònù a máa gbé yín kọ́ lóyún. go ahead please go ahead. tí wọ́n fẹ́ báyọ̀ ṣọ̀rẹ́ tó sì jẹ́ ordinary ọ̀rẹ́ máa kọ́kọ́ wọ ọpọlọ orí ẹ̀ tí wọ́n gbé ìrònú ẹjọ́ rírò ọpọlọ kò mówó wá. ṣọ̀rẹ́ ìtẹ̀lé àti ẹ̀dẹ̀ jáde pé àtẹ̀jọ́ ṣọ̀rẹ́ obìnrin ẹjọ́ ordinary friend o kí ni Yorùbá tó ní àṣà tó ní ṣe tó ní history àwa nìkan la ní history tó dájú jù maybe after náà bí ní àbísọ pé òun bì ní kìnínní kan náà ní history Yorùbá ló wà homogeneous one people from one bó ni ariwo ti wá a gbọ́ yín. Sọ́dọ̀ ní kiri ariwo ti wá ni. Ẹ̀yin bàbá wa please believe in us invest in Yorùbá people please. Ẹ bá wa gbóhùn sókè. Ẹyẹ ìtàlẹ̀ fún Fúlàní. A máa fi lè wá dáko. A máa ra dà àtàwọn nílò òyìnbó máa ra dẹ̀. A máa fi dáko. À ń gbọ́ yín sà. Yorùbá wèé. Ẹ ní dààmú. Ẹ káalẹ́ o. Ẹ kú lórí àsìkò yìí. Báwo lọ́dọ̀ yín bẹ́ẹ̀? Adúpẹ́ yín kọ́. Ọ̀pẹ̀ni fọlọ́wọ́n ọba. Ṣé rí ohun tó ń lọ ní Kwara ẹ̀ lódòkú? Nísìnyí bí ohun tó ṣẹlẹ̀ wọ́n jà kóró ni. Nǹkan tó dùn mí ni pé àwọn Yorùbá wa míì tó jẹ́ pé wọn ò mọbi tí wọ́n ń lọ. Again, àwọn tí wọ́n kó yẹn ẹ jẹ́ kí á wọ́n náà bá ṣe gbà wọ́n jáde ó ṣe kókó àlè fún wọn lẹ́tọ́rọ́ ọmọ ìyá wọn ni wọ́n jẹ́. Nǹkan tẹ́mi wọ́n kẹ̀rọ ìjọba Nàìjíríà
wọ́n gbé gbèsè lérí yẹn jẹ́ kí wọ́n kẹ̀sìn gómìnà yẹn náà kó wá ọ̀nà láti gba àwọn ènìyàn jáde torí tí wàá ṣe orí prógámù rẹ̀ yìí mi ò gbé pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ má. láti February náà ti kó wọn kalẹ̀. sí wọ́n sì pa kínní yẹn mọ́ ó ń dín ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n wo prógámù rẹ̀ torí mi dé nìkan báyìí mò ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí prógámù rẹ̀ gidigidi ẹsẹ̀ díẹ̀ torí ó jẹ́ kí ìtẹ̀ Yorùbá àbí ìṣesí Yorùbá ó tún yé mi ju bí mo ṣe mọ̀ tẹ́lẹ̀ lọ so nǹkan tí mo sọ àwọn èèyàn wa bí àwọn Sunday Igboho wọ́n dákun gbogbo ọ̀rẹ́ tá a gbà wọ́n sáàpù wọn báyìí ní ìṣèlú bá àti ìṣòro báyìí wọ́n lè mọ̀ sí ní àdáǹdì yẹn torí àwọn púpù yẹn wọ́n wà smart wọ́n wà smart so báwa ló ṣe ṣe lọ́dọ̀ pé àwọn akẹ́yìn nípa àwọn Yorùbá gbòdì wọn lọ àmọ́ àti ṣe ìkàdé wọ́n wà ahead of Yorùbá láti ṣèkà so gbogbo wa náà kí ká fọwọ́sowọ́pọ̀ lásìkò ọ̀lẹ́ yẹn láìpẹ́ láì jìnà gbogbo àwa náà padà darapọ̀ mọ́ yín lágbára Ọlọ́run bá. Mr. Collins ẹgbọ́n sókè Collins ẹgbọ́n sókè ẹ ṣe bàbá mi Mr. Collins ẹgbọ́n sókè ní kẹwàá mi drop Mr. Collins yẹn. Mr. Collins ṣe wọ́n bẹ̀ okay. nígbà tí wọ́n á bèrè first time lọ́wọ́ wọn fẹ́ wọ́n bá ẹ bá gbọ́n sókè lórí fóònù. ẹ kú ètò. a jọ ń ṣètò ní sà. ṣé a lè gbóhùn sókè. ẹ gbóhùn sókè àpáta gbé kọlù yẹn tí gbé ìṣẹ̀lẹ̀ lè gbóhùn sókè tí máa ń gbà yín gbà yín. ṣe ti rí ọ̀rọ̀ Ìlọrin yẹn lèmi fẹ́ dá sí ní ó ń tẹ̀sí láti tèkó. ẹ fún láì dé láti sọ̀rọ̀. ṣe ti rí Martin sọ àwa Yorùbá gangan láfogun ẹnu tàfi jára wa láfogun Fúlàní tàfi jára nílùú Ìlọrin. nǹkan tó yé àwọn Yorùbá ni pé ìtàn ọba ìlú Ìlọrin ó dàrú mọ́ Yorùbá lójú ni àwọn èpìyàn ò kì í ṣe Fúlàní àwa la tẹ Fúlàní mọ́ wọn lórí téèyàn bá jẹ́ Muslim kò ní pé Fúlàní lè nìyàn máa rí àwọn tó máa ń jà fún ẹ̀sìn yẹn tí wọ́n bá ń defend Islam gan ẹni tó ti sọnù sínú ẹ̀sìn Islam yẹn tó ń defend ẹ̀ gan àwa àkọ́kọ́ rí pé Fúlàní ni ókè àwọn tó wá ń defend Igbo ẹ ṣe máa pọ̀ ní Igbo tó ń defend Christian ẹ ṣe máa pọ̀ ní Igbo àwọn bí yóò ṣe Fúlàní ìtàn yí padà ni all transform from Yoruba culture to Islamic ni kò dé dá pápẹ́ Fúlàní ni wọ́n kí lẹ máa pọ̀ ọ̀yàn ní Fúlàní fún nínú agboolé ọba ìlú Ìlọrin ọ̀sọ̀ èdè Fúlàní bẹ̀rẹ̀ ọba tún máa yẹ èdè lò Haúsá ló máa sọ ẹ lọ sínú agboolé ọba ìlú Ìlọrin pé ìta ló ń sọ èdè Fúlàní nínú Ìlọrin coexist tó bá tún máa yé ìdòlù ní Ìlọrin. ẹ̀yin èèyàn wa ṣe wà lórí ètò àbáwọn èèyàn ti lọ sùn. nǹkan kan tó ṣẹṣẹ ni pé ṣe tírí ìlú yẹn àwa Yorùbá a ti fi ẹnu pé Fúlàní wá síbẹ̀ yẹn jù tí abára bá ń ta wá tí ìwà tó ń wù tó bá lára mu ẹ lè máa bú wọn pé ẹrú Àràbò ẹ máa bú wọn ní ẹrú Arab mẹ́pẹ́ bẹ́ẹ̀ ṣe ń pariwo Fúlàní ẹ̀ ń tẹ̀ràn yín mọ́lẹ̀ nìyẹn ẹ̀ ń fi báwo ni wọ́n ṣe lè sọ ẹ̀ ń fi pé Fúlàní wá kó ràn yín lẹ́rú ẹ̀ ń tẹ ògo ràn yín mọ́lẹ̀ láti máa pa pé Fúlàní tani ran Fúlàní ìgbọ́ ní Fúlàní jẹ́ èèyàn nílẹ̀ Nàìjíríà ṣe ẹ máa gbọ́ nílẹ̀ Nàìjíríà yẹn ìgbà alábẹ̀ sí máa mọ Fúlàní tani Fúlàní ibi tí Yorùbá ti ń sọ̀rọ̀ ẹ ti pariwo Fúlàní sílùú wọn sórí ìran yín jù àwọn ìlú ọba ìlú Ìlọrin all transform from Yorùbá culture to Islamic culture ni èmi ní ilẹ̀kùn tó gbé nínú ilẹ̀kùn ọba tó gbé ní ìlú Ìlọrin 18th century mo ní àwòrán ẹ̀ lọ́wọ́ ó wà nínú museum kan ní Europe University ìlú tí mo wà ní Europe nígbà ó wà nínú museum bẹ́ẹ̀ ilẹ̀kùn tó gbé nílé ọba ìlú Ìlọrin mo ní fọ́tò ẹ̀ lọ́wọ́ I can send it to you Yorùbá wí I can send it to you ilẹ̀kùn tó gbé nílé ọba ìlú Ìlọrin ọba tó kọ́ jẹ ní ìlú Ìlọrin Ìtìjì ayé ló ń porúkọ ẹ̀ ọba ẹ̀dẹ̀ ló ń pè olówá jẹ́ Alimi tó ń jẹ́ Abdulsalam Alimi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ Àfọ̀njá náà Alimi náà Àfọ̀njá pa ó gbọ́ wọn ìtàn yẹn ò jẹ́ níhùn mythology náà pọ̀ nǹkan kan ní hypothesis nínú ìtàn hypothesis àròsọ kò jẹ́ níhùn it's not ìtàn tó jẹ́ níhùn ẹ yóò mọ̀ pé Sókótó tẹ́ ń wò yẹn ìran Yorùbá tẹ́ tó bẹ̀
Yorùbá ti gbé ṣòkòtò rí Yorùbá ló ní ṣẹtiri Nàìjíríà tẹ̀ ń wò yẹn bí ìdá ìran Yorùbá àwọn Yorùbá yẹn ti disappear ó ti disappear nǹkan ìlú máa ń yí padà ẹ pé ọ̀run Fúlàní nǹkan ọ̀kẹ́ wọn tó tẹ̀ tó wá ṣèdè Fúlàní àwa gan tá à ń sọ̀rọ̀ ìtàlẹ́ lè sọ pàtó nínú wa pé mo tún ṣe bòmí nù ìtàlẹ́ lè sọ pàtó nínú wa pé 300 years ago àbí 500 years ago pé òun bàbá ńlá wa pé Yorùbá ni kò sẹ́ni tó lè sọ̀nà àṣẹ adélayé labáyé ibi èdè tá à ń sọ nǹkan tó pàápọ̀ èdè tá à ń sọ èdè bínú wa fẹ́ẹ̀sì èdè tá a jọ ń sọ ẹ máa ń torí pé èèyàn ti sọnù sínú Islam ó kè jẹ́ tó parọ́ kan fún yín ẹ̀yin ọ̀mẹ́pẹ́ ọba ọbẹ̀ Èkó ẹ̀pẹ́ ẹ̀ mẹ́pẹ́ Kùránì ló fi ń jọba níbẹ̀ ẹ ti gbọ́ yẹn nítorí pé ọbẹ̀ Èkó ẹ̀pẹ́ kò tí ì kú tọ́bẹ̀ Èkó ẹ̀pẹ́ bá kú ẹ rí pé léjì tó ń lọ nílùú Èkó ẹ̀pẹ́ yẹn Kùránì ló ń lò níbẹ̀ ẹ wá ìmájí pé Èkó ìpẹ́ yẹn ó wà ní northern part of Nigeria ẹ ìmájí pé àwọn Èkó ẹ̀pẹ́ yẹn ó súnmọ́ ibi north ẹ máa pọ̀ ní Fúlàní ṣùgbọ́n lé Èkó ẹ̀pẹ́ tẹ̀ wò yẹn tó bá fẹ́ jọba níbẹ̀ Kùránì ló fi ń jọba ọbẹ̀ Èkó ẹ̀pẹ́ ìyẹn tó wá ń kọ́ Ghana wọn wípé yẹn pé north ló wà bí ibi tẹ̀yìn wà ní Kwara yẹn ẹ máa pọ̀ ní Fúlàní ni ẹ tó wá wọ àwọn òkun ní Kogi ṣe é pọ̀ àwọn òkun yẹn 80% wọn Christian ni wọ́n ṣùgbọ́n ká nípò wọn wípé yẹn ipe kọ̀ kì í ṣe Christian pé Muslim ni wọ́n ẹ máa pọ̀ ní Fúlàní ni ẹ̀yin lẹ dá ọgbẹ̀rú ẹ dá ọgbọ̀n nǹkan rú ẹ dá ọgbẹ̀rú pọ̀ ni tó bá dùn wájú ẹ kàn ní ẹrú Lárúbáwá jẹ́mẹ́pọ̀ ọ̀bà Lárúbáwá bá pín ọ̀bà Lárúbá àwọn Arábọ̀ pín Arábọ̀ pín àwọ̀pọ̀ tẹ̀sẹ̀ kún wọn ní Fúlàní yẹn tó tó báyìí tó jẹ́ Yorùbá nù wọn loyalty wọn tó ní fún Yorùbá tẹ́lẹ̀ wọn lọ gbé fún Fúlàní because ẹ máa fún wọn ní psychological disturbance ẹ máa da psychology kan rú so wọn kàn gbé pé Fúlàní lọ wọn wọn dẹ loyalty tó ní fún Yorùbá tẹ́lẹ̀ wọn bẹ̀rẹ̀ sí máa gbé fún Fúlàní àwọn lọ́wọ́ àfogun jà á sìn mẹ́pọ̀n lọ́lọ́ ń gbàbọ̀dẹ̀ tó à ń fogun jà lúbà gbogbo ogun tá a kan para àwọn náà àti pariwo ojú ṣé ogun jà Kwara rè èmi máa tẹ̀ ń gbọ́ ní ìtàn kan pé ibi tó peaceful tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá pé Kwara ni gbogbo àtàtẹ́ ń parọ́ Fúlàní ogun wọlé dé sí ìgbà àwọn kan máa fẹ́ pé ogun olè nǹkan tẹ́ ṣe náà tẹ̀lé ṣe ní ilẹ̀ Yorùbá ó dẹ̀ ti ń délẹ̀ Yorùbá báyìí ẹ jẹ́ ká rọra ṣe ẹ jẹ́ ká fọgbọ́n jagun yìí ẹ jẹ́ ká fọgbọ́n ja ogun yìí mo ti sọ fún ẹbí tó bá dùn ìjọ ẹ̀pọ̀n lẹ́rù ẹrú àràbò ìyá ti dùn wọ́n ju pẹ̀tẹ́ máa kàn Fúlàní lọ tó bá dùn wájú so ẹ jẹ́ ká rọra ṣe a ti pariwo Fúlàní lórí ìran yẹn jù a ti pariwo ẹ̀ lórí ìran yẹn jù kò dẹ̀ dáa it's a psychological defeat kan tó yọ wọn ó defeat wa psychologically mi mọ bí wọn ẹlòmíì ṣe rí sí o so nǹkan tẹ́ fẹ́ mọ̀ ni pé ọmọ tó sún kúrò ní Niger lọ wá sí ìlú Ìlọrin tó wá sọ́yọ́ ẹ mọ̀ sọ fún yín fact là ń sọ fún yín ọba ìlú Ìlọrin ọ̀hún ṣe Fúlàní ọ̀tọ́mọ Fúlàní or transform from Yorùbá culture to Islam ni ẹ wo bí Olúwe ṣe ń ṣe yẹn Olúwe tó rẹ̀ ti dàrú Olúwe dájú má jẹ́ sọ̀sọ́kùsọ irú Olúwe yẹn sìn ẹ rí pé gbà kan lọ gbé láwàní sórí ẹ mọ̀ pé láwàní ni gbogbo àwọn máa fi wọn ní fọ́tò pé Olúwe ọmọ kan tẹ̀ ń pèsè pé ọba Fúlàní ni ẹni àní ẹni àtẹ̀pẹ̀yìn ó lè mọ lórí kó dẹ̀ dìbẹ̀ ẹ mẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ jáde báyìí ó lè di àṣẹ ọmọ kan ti gbẹ Fúlàní ni kí lẹ̀ ń pè Fúlàní fún ẹni àní kẹ tó mọ nǹkan tó wà pọ̀ ẹ̀kọ́ rí pé kí ní àkọ́mọ lórí ni ẹni àgbàlú yẹn nìyẹn ẹ jẹ́ ká máa ra ṣe ọ̀rọ̀ tó tẹnu wa jáde gan ká máa ṣọ́lù Olúwe yẹn sọ wé Fúlàní sórí tí ìtàn bá tún lọ tó bá gbé 100 ọdún fọ́tò yẹn lọ́mọ wọn máa lọ gbé jáde pé Fúlàní lọ jẹ bábí tẹ́lẹ̀ o ẹ̀rí bàbá wa lẹ́láyé ìgbà kan ṣèbí kí ni Fúlàní lówó sórí mẹ́pẹ́ àròkò burúkú ló fi fọ́tò yẹn pa ẹ̀yin náà tó wà ń pè Fúlàní àdẹ̀mọ́rí síbẹ̀ ọtún gbàlùmọ́ yín lọ́wọ́ nìyẹn ẹ fẹ́ ogun ẹnu ẹ ti fi ń jà rán yín jù so kún ẹ tẹ fẹ́ lé dàn nìyẹn ká rọra ṣe ẹ má pariwo Fúlàní lórí ìlànà Yorùbá mọ́. Ok, wẹ́ fún wọn lésì, ó yẹ fún wọn lésì à ń gbọ́. Ẹ bá wa dá sí pàápàá, bàbá wa ní sùúrù lórí fóònù tó ní náà fẹ́ fún yín lójú tó bá ń sọ̀rọ̀. Wọ́n wà lórí ètò ọ̀ ń gbọ́ yín. Ẹ jẹ́ ìyẹn ọmọ Yorùbá ẹgbẹ́ kí ni percentage jẹ́ ìfẹ́ fún wọn o, ìyá wa yìí láwọn fún wọn ní 0%. Ẹ̀yin kọ́ kí ni percentage jẹ́ fún wọn? -0 ni. Ẹ jẹ́ tẹ́ wà lórí péèjì o, tẹ́ wà lórí kí lórúkọ ẹ̀. À ń gbọ́ yín. Máa lè bá ṣe máa pa 2 minutes mà. À ń gbọ́ yín.
because ṣáàtì Ìlọrin àwọn lè mọ̀ pé bẹ́ẹ̀ but àwọn kọjá náà lè ṣe síbẹ̀. Nísìnyí nílé bàbá mi àwọn èèyàn tó sọ fún mi. Ẹ má gbọ́ wa lórí fóònù, ẹ má gbọ́ wa nínú tẹlifíṣàn bàbá tó wà lórí fóònù yẹn. Bàbá tó wà lórí fóònù yẹn a máa drop yín o. Ìkíní kan ni mí, ìsíájú ni màá tún wọ́n bá mi ṣe ọlọ́ba ìdílé. Ìlọrin dájú sọ yẹn, àwọn fúnra wọn gbẹ́kọ̀ wọ́n pa wọn kọ́ wọn kì í ṣe Yorùbá. Tó bá wà nílé tó tọ̀wọ̀ lọ tó bá ń gbọ́ mi tó wọ́n gbọ́. Ẹ̀sán dàrú mọ́ wọn lójú ni. Ẹ ní sùúrù ẹ ní sọ̀bà wa. Ọmọ ẹ bá ti máa pa 2 minutes ma. Ṣé ìjọba ti ló kọ́ wọn sí ìṣòro tó ń bá so nǹkan pé ìtọ́jú bẹ́ẹ̀ lọ. Ó dáa ẹ ṣeun gan ìyá wa. Èmi tẹ́ ń wò yìí ọmọ Kwara lèmi. Èmi ò lè kí n ṣe Fúlàní. Fúlàní wà ní Kwara bàbá wa máa drop yín o. Tó bá pọ̀dọ̀ ní kí n sọ máa drop yín bàbá tó ń sọ̀rọ̀ yẹn máa drop yín o. Fúlàní wà ní Kwara. Fúlàní pọ̀ gan ní Kwara. Wọ́n minority ni wọ́n ní Ìlọrin. Bàbá tó ń sọ̀rọ̀ yìí pé Ìlọrin ipe ẹ̀yin máa sọ pé àwọn gan pósítà tí bí ṣe ń ṣe kíní mo fẹ́ gbé pósítà yẹn jáde ni o tí wọ́n ṣe nígbà tó lóye wá sí Ìlọrin wọ́n bọ́ta wọ́n láwọn kì í ṣe Yorùbá wọn ò jẹ́ Yorùbá wọn ò lè jẹ́ Yorùbá láéláé ṣé ọ̀rọ̀ ìtàn tó bá yìí sọ ìtàn àgbákò torí ibú ni mo fẹ́ tún wọn ìtàn orí ibú ìtàn àgbákò òun ìtàn tí wọ́n sọ yìí irọ́ tó jìnnà sóòótọ́ ni mo mọ̀ fi wọ́n kalẹ̀ kí wọ́n pa irọ́ ẹnu wọn délẹ̀ ni kí n tó wá fún wọn lésì wípé àwọn kan ni wọ́n jẹ́ kí ẹni ní ààfin Emir Ìlọrin ẹ bá wa meet kọ́tẹ́ fi ń gbọ́ wa yẹn náà ẹ bá wa meet ẹ̀ náà tí bá ti drop yín sì máa block yín ni ẹ bá wa meet tẹ́ fi ń gbọ́ wa nísàlẹ̀ níta fi ń gbọ́ wa nísàlẹ̀ ẹ bá wa low volume ẹ̀. mo ti drop ẹ mo ti mú yẹn. ṣe rí irọ́ tẹ pa fún wa lórí péjì Yorùbáwùyí àti ẹ̀ báyẹ̀ rárá irọ́ tó le ẹni sùúrùsà nígbà tẹ́ ń sọ̀rọ̀ pa fi yín lẹ̀ irọ́ tó kàn lẹ pa fún wa. ẹni ní ààfin Emir Ìlọrin ẹni wọn kì í sọ Fúlàní típíkù Fúlàní ẹni sùúrù ọmọ Kwara lèmi náà ṣé Kwara lẹ́yìn ni ṣé èmi gbè lọrin. mo bèrè lọ́wọ́ yín pé ṣé wọ́n sọ Fúlàní náà sọ Fúlàní ẹ wo aṣọ tí àwọn dòǹgárì wọn máa ń wọ̀ green and red yẹn ẹni sùúrù èdè Fúlàní náà ń sọ ẹ wọ aṣọ tí kò lọ wádìí kémi lọ wádìí kó tó ṣojú mi ní kí n lọ wádìí ẹ̀yin tẹ́ ẹ̀ tán ní Kwara aṣọ lẹ́dà èmi ti fẹ́ ọmọ Ìlọrin yẹn rí o. ẹ fi ọmọ bóyá ẹ ní sùúrù ok aṣọ lẹ́dà aṣọ ẹ ní sùúrù ẹ má parọ́ mi fún wa ẹ má parọ́ mi fún wa aṣọ red and green táwọn dòǹgárì Emir máa ń wọ̀ aṣọ àwọn Fúlàní ni kọ́lọ̀ wọn nìyẹn red and green tẹ bá wo bí ìjókòó wọn ẹ máa rí tó ṣe cross tí cross sáyìn báyìí ogun náà máa ń jà ẹ wá parọ́ fún wa even Quit Abiola tó ń ṣe tíátà wọ́n béèrè lọ́wọ́ ìmásọ òyìnbó ó ní Fúlàní lòun Làbíbù jáde ó ní Sudan lòun ti wá Kaula jáde ó ní Senegal lòun ti wá Àlìfùlání jáde ó ní Mali lòun ti wá Ìmáàmù Ọ̀fà jáde ó ní Mali lòun ti wá ṣé Yorùbá tán ní Mali ṣé Yorùbá tán ní Mali ẹ dẹ̀ gbé irọ́ òfò irú ẹ̀yẹn ṣe ẹ máa parọ́ ẹ̀ fáwọn ọmọ yín náà ẹ máa parọ́ irọ́ burúkú yẹn fún àwọn ọmọ yín ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí ẹ̀ dẹ̀ gbóòórùn ẹ̀ wò bóyá ọ̀rọ̀ yẹn ń rùn àbí kò rùn ẹ ṣàfẹ́ ta ilẹ̀ Yorùbá fáwọn ọmọ Fúlàní ẹ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ pa kalẹ̀ ṣé Fúlàní ni wọ́n ní Ìlọrin torí ẹ̀sìn tó pé wọ́n ti gba ẹ̀sìn yẹn wọ́n wà fanatiki àwọn tó ń bọ̀ tàtọ́ ní ọmọ Mali làwọn ti wá Senegal làwọn ti wá ṣé Yorùbá ló wá láti Mali àbí Yorùbá ló wá láti Senegal. ẹ ló máa wọ́n mi Yorùbáwùyí. yes ẹ ló máa. à ń gbọ́ yín ẹ bá wa lo 3 minutes.
ẹ bá lọ 3 minutes à ń gbọ́ yín. Ṣé ó yẹ kẹ́ ẹ dá arákùnrin yẹn mọ̀? Ṣé ẹ rí látìgbà tí arákùnrin tí máa ń pè sórí ètò yín? Kódà èmi ò tiẹ̀ kí n gbádùn ọ̀rọ̀ arákùnrin yẹn rárá. Ọlọ́ọ̀bá ń gbọ́. Bí arákùnrin yẹn ṣe máa ń sọ̀rọ̀ tàtàtàtàtàtà kò sọ̀rọ̀ kò fẹ́ kó di ẹ̀fẹ́ fún àwọn ẹ̀ràn Yorùbá ní láyé látìgbà tó ti ń pè sórí ètò yín tipẹ́tipẹ́. Ọlọ́ọ̀bá ń gbọ́. Àwọn ilé ọmọ Fúlàní ni wọ́n kàn gbéde Yorùbá ni. Ẹ wo irọ́ burúkú tó wá pa. Ó ti sọ sórí ètò yín rí ọlọ́mọ Èkó lòun tẹ́mì sí mọ̀ ọkọ̀ parọ́ ni. Ọlọ́mọ bíbí ìlú Èkó lòun. Irọ́ ló sì pa. Orí ibú rọ́. Ọ̀dà náà ṣé tó bá ṣe wípé Yorùbá ni wọ́n ṣe gómìnà kan báyìí àbí kí lórúkọ máa yẹn tó ní wípé ní tìtorí wípé kí àwọn ẹran Yorùbá ká má bàa gbalẹ̀ mọ́ Fúlàní lọ́wọ́ iná ló jẹ́ káwọn gbé Buhari wá. Galadima. Galadima. Kí wá ní arákùnrin wa sọ pé Yorùbá ni wọ́n. Ìtàn àgbákò. Àkọlé sóyún. Àwọn ìyá wọn tí wọ́n kó lùjọ ní dọ́sítẹ̀ bá rántí tí wọ́n lùlù gbẹrẹgbẹrẹ tí wọ́n lùlù gbẹrẹgbẹrẹ tí wọ́n sọ wípé Ìlọrin o tí wọ́n sọ wípé Fúlàní làwọn. Àdìsẹ́ ẹ gbàgbé mọ́mọ́ mi Yorùbá wuyì. Àmàdáre bọ́lá já sí báyìí torí Ọlọ́run. Gbogbo àwọn ìyá àgbà yẹn tí wọ́n kóra wọn jọ níjọ́ yẹn ọlọ́ọ̀lọ́mọ tí wọ́n ṣe níjọ́ yẹn tí wọ́n náà lùlù bàtà. Tí wọ́n ti sọ pé Fúlàní làwọn. Bàbá lámbà burúkú ni bàbá yìí wá fún wa. Irọ́ hànán. Ọyẹ ká dàmọ̀ náà. Èmi náà notice báyìí. Anytime tó bá sọ iṣẹ́ Yorùbá wuyì, wọ́n máa ń ṣe bí nípa iṣẹ́ rí bàbá ìmọ̀ ìjọ tó bá fún mi 30 seconds. Okay, ma. Ó dẹ̀ sọ the same statement tí wọ́n kàn sọ. Ó ní pé Fúlàní ò kì í ṣe ọ̀tá wa wípé ṣé Fúlàní kógun jà wá rí ni. Everyone said it on this TikTok. Ó dẹ̀ wọ́n tó ṣe kí náà bàtà lọ́kọ́ bẹ̀rẹ̀ orúkọ ẹ̀. Mo bá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ṣépè fún àtẹ̀lé náà ṣépè fún. Ó lọ Fúlàní ni ẹ́. Then there's another man tó máa ń sọ iṣẹ́ òyìnbá ṣọ̀rọ̀. Ó ní pé kí wọ́n dá wọn lọ wọ́n tẹ̀sán lórí iṣẹ́ òyìn wọ́n ní àwọn ọmọ Fúlàní from Ìlọrin wọ́n ní wọ́n ń dá wọn síta ni. Kọ́mọ̀ ni máa ń bring watch àwọn ọmọ Yorùbá online. Bèbí ti ṣẹ́jú ojú ti rà bàbá mi ẹ ṣeun gan jàre kátà gbé ẹgbẹ̀rún kàtó gba 2 minutes. Bèbí ti ṣẹ́jú ojú ti là lámbà ayé lámbà yẹn ò lè ṣiṣẹ́ pé wọ́n ti kéwú wọ́n ṣe migrate sí Fúlàní. Ìyàwó Olúwo ṣé Yorùbá ní ìyàwó Olúwo ẹ bá wa gbóhùn sókè sà làǹbà rìdíìnì ẹ bá wa gbóhùn sókè o. Hello. Mo dá yín lóhùn hello. À ń gbọ́ yín o bá wa ṣe láàrin ìṣẹ́jú méjì máa o. Ẹ kú ètò. Ẹ bá mi láìkì ètò ẹ bá mi tẹ́tọ́ ń pọ̀ lórí iṣó ìtòrí Ọlọ́run à ń gbọ́ yín sàn máa. Hello ma. À ń gbọ́ yín. À ń gbọ́ yín. Nẹ́tíwọ̀kì yín ò dáa. Ọmọ Yorùbá ẹ má pẹ̀ kí n máa fún yín lámbà o. Ẹyẹ èèyàn mi ẹ ká tún polówó. 28824 body touch access náà wọlé tẹgbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. Àmọ́ wọn ò tẹ̀ wọ́n. Ẹjẹ́ àjọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ bodytalk_accessories ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́. Ní Mẹ́sẹ̀nsẹ̀nd deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tí òkè òkun ẹ tẹ bodytalk_accessories UK ní Instagram àti TikTok. Lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o.
o. Body Talk accessories àṣírí àwọn tó dá quality mọ̀. Gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace, dry lace, voile lace, cut lace, polish lace, HOH lace, HKG lace, Astra lace, exclusive babala luxury kì í gbó kì í ya kò pojú dà. Body Talk ó lọ fà gan o. Tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. Ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn. Bó ti wà ní gold ní àṣẹ ní silver. Jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀. Kì í bó kì í gbẹ̀ dànù. Bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí. Látòrí Brazilian jewelries, Dubai twin jewelries, 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk accessories, jewelries àti lace. Àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù. Fún alára tó tà. Ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ Body Talk _ accessories ní Instagram àti TikTok. Gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí. Ẹ sá ti place order. Ẹ̀yin tòkè òkun. Ẹ tẹ Body Talk _ accessories UK ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +447 58 77 28 824. Body Talk accessories ìmúra tó ń kán tó tó. Fashion tó gbé fashion pọ̀. Ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ lẹ tún lè. Ẹ bá mi kàn sí Body Talk accessories. Ẹ tẹ́ wà ní UK kan máa fi UK sí lẹ́yìn ni. Mọ̀yẹ̀ wà yìí tẹ́ bá rajà lọ́wọ́ wọn. Anyway tẹ́ bá wọn máa deliver fún yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kàn sí plug mi. Ẹ bá mi ra aṣọ bàtà léèsì gbogbo ẹ̀gbọ́ ọwọ́ ẹ̀gbọ́ ọrùn. Ẹ bá mi ra lọ́wọ́ wọn. Ẹ bá mi follow wọn lórí TikTok àti Instagram at Body Talk accessories UK at Body Talk accessories. Alára tún tà ọmọ àtà fún yín tẹ́ wà ní UK tẹ́ wà ní London tẹ́ wà ní America tẹ́ wà ní Germany tẹ́ wà ní China anywhere tẹ́ bá wà deliver worldwide. Ẹ ṣe mo dúpẹ́ ní ẹṣẹ ọlọ́kà ẹ ṣe bàtà jẹ́ Akwa Ibom. Tẹ́ bá ti follow Yorubaland ẹ ti subscribe to YouTube channel Yorubaland you are missing me. Kílẹ̀ ń lórí tẹ́tí subscribe to YouTube channel wa. Kódà I'm gonna see some other time ẹ bá wa like ètò and bye for now. Mo tún tẹ ẹ kí